going through our time and almost folding up. All we need is a Messiah. Can you be the Messiah, sir? Let the will of God be done. The Messiah in this content is not a divine figure, but it is a tragic solution provider. A visionary leader who is expected to have a transformative impact in the very short time. But it seems you are too religious now, not professional. Being religious is not a sign of unprofessionalism, but an understanding that God is the God of possibility. Sir, how can you identify the company problem and solution to it, sir? Is your silence a proof of confusion, sir? I talk, I joke, I give advice, I laugh, but be careful when I'm silent. I become more proactive to challenge and generate innovative solutions that might be met in a company your noisy input has created. Thank you, sir. Thank you, sir. Thank you so much, sir. Ọ̀pá, iye wọn náà. Ọ̀tún, oṣù mi. Ọba, ṣé bí ọ̀nà ọmọ pọ̀rọ̀ gidigba yóò gbé wálé fún ìyá àti ẹni? Ìyàwó ni wọ́n wá ní tó fẹ́ gbé wálé fún báyìí. Ọkọ jáyè rẹ. Ibo keke pare akubare mo se ko nge pini. Àmọ́ ṣá o. Ìyá Àjọkẹ́, mo fẹ́ fi dá ọ lójú pé lẹ́sẹ̀ kò ní lọ láì jìyà. Kálápàlá. Ṣe sùúrù ọmọ arábìnrin yìí. Ṣe sùúrù. Ọba. Ẹ̀rù ọbọ. Ó sì fi tipátipá. Ó sì fi bá ọmọ arábìnrin lò pọ̀. Títẹ̀ fi bọ́ lẹ́nu rẹ̀. Ní ìlú tó lọ́ba tó níjòyè. Àmọ́ ṣá o, ẹ̀yin ìjòyè. Inú ń bí mi. Ẹ mú arákùnrin olójú wòkòwòkò yìí. Ẹ mú lọ sínú túbú. Ẹ fi ìyà sóúnjẹ fún láàárọ̀. Ẹ fi ìyà sóúnjẹ fún lọ́sàn. Tó bá di alẹ́, ẹ fi ìyà sóúnjẹ fún. Tó bá di ọjọ́ keje, kẹ́ lọ kàn mọ́ àgbélébùú. Kí ẹ sì ná títí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀. Ní tí ìmọ̀wọ́ tí mi ò mẹ́ṣẹ̀. Àwọn ẹ̀ṣọ́ ìjà. Kábíyèsí. Ó dáná. Ẹ̀yin olóyè. Kábíyèsí. Ní tí ìmọ̀ ìjọba gba rẹ̀. Ọba. Ó ṣe yí ta. Mo dáná. Ẹni tó ọ̀rọ̀ pé ìyá náà máa ń gbọ́ ní ìyá síbi ọmọ ọmọ jẹ. Ẹ ṣàánú mi. Ara mi ló ti dé ìyá ṣàánú mi. Irú àlábùkù wà rí. Ayé mélòó wà mo tí ì jẹ báyìí. Ọ̀rọ̀kọ ọlọ́yẹ o. Àwọn tìbítìbí tí wọ́n pè ní tí wọ́n ní àwọn ọ̀bọ̀kùn lẹ́yìn mélòó wọ́n tí ì sínú wọn. Kò sí alárùbáríkà kankan. Ciao. Ọ̀rọ̀ àwọn ògbésí lọ́nà. Ọ̀dà. Irọ́ àbí mọ́ sùn wọn gan. Má jẹ́ sùn. Irọ́. N gbọ́dọ̀ kú báyìí. Ikú mi ò sùn wọ̀n báyìí. Ikú mi ò dá báyìí o.
Modern. Yeah. Ẹ̀sánú yẹ kí ni ọwọ́ mọ̀ jẹ. Ẹ̀sánú ọwọ́ mọ̀ yẹ. Modern. Ẹ̀sánú mo ti kú. Ẹ máa ṣe ń wo. Ẹ ṣe ẹkùṣẹ́. Ọlọ́run tún ti náà ṣe. Àmín o. Níwọ. A máa kọ́. A máa rè é bàbá. Èso rè é. Kí ló tún dúró ṣe? Kàn. Tábà tí wàá kàn tán. Kẹ́ ná sábà fún bọ́ọ̀lù ẹnu rẹ̀. Ìwọ. Kí ló fẹ́ sọ? Kí ọmọ lè ṣe tó bẹ́ẹ̀ tẹ́ẹ̀tẹ́ lọ́kàn sínú náà ti bí mi tí èsì sí wípé ní bí mi mọ́ ṣé mi tí mo lè gòdì díẹ̀ mọ́. Bá a ti rí rèé ṣàdédé mọ́ lọ́nà náà òkú mo wá rí Gbémisọ́lá pẹ̀lú ọmọkùnrin mo wo Gbémisọ́lá lọ́ọ̀kan ó wò mí tó bá jẹ́ tẹ́lẹ̀ ọmọ tí máa yọ̀ mọ́ mi kò sọ nǹkan kan Gbémisọ́lá kò dáhùn nígbà tí ó dá mi lóhùn ẹkún báyìí ní wà mú wá ní ìka ṣe Gbémisọ́lá ni mo bá bá sọ̀rọ̀ pé bó ló ṣe jẹ́ sí Gbémisọ́lá torí ojú rẹ̀ òjò ọdún tí mo máa ń lù ìpé bó ló ṣe ṣẹ̀ orí gádà afárá tí ń bẹ lọ́ọ̀kan ó fẹ́ sọdá rẹ̀ gbà Ó fẹ́ sọ sádọ̀. bí mo ṣe sọ kí n tó wí kí n tó wà ó fẹ́ ferege gidi báyìí ọwọ́ tó bá wá kọ́ ni mo rò mo gidi rẹ̀ mọ́lẹ̀ báyìí ìjà ìbápọ̀ pàṣẹ ìjà ni mò ń pariwo torí ọwọ́ mi ò fẹ́ ka mọ́ ni mò ń pariwo ariwo mi lọ́ta àwọn èèyàn lólobó. ṣé a mọ̀ tán yín bàbá ntẹ́mi àtàyà mi ṣe lọ́ọ́ àfilẹ̀ ni nígbà tá ì débẹ̀ ọkùnrin léegun o bàbá débẹ̀ ni yóò ti fi nǹkan sáàkùnrin. Òun ló sábà. bàbá olóyè intan tó kú Elédè òní ṣe kí ni tó kí ni àwẹ ẹranko lọmọkùnrin tẹ̀ ń wò yìí ẹran ọ̀nì jẹ́yìn. Ọ̀dà kò fi àmà ní lílá burú olóyè. Kí a ti sọ. ọmọ tó wá fi nǹkan kan báyìí ní kọjá mi mọ̀mọ́ sẹ́rí. Kí láṣẹ ṣe báyìí? Wo àfíyá káránṣẹ́ sólú àwo bá ṣẹ̀ṣẹ̀ tọ́jú ọmọ yìí. mo ní àfíyá. Ìdílé lẹ́kùnrin ìjọba olórí ibú. Àtúkọ̀ dìde ọdún ṣe ràtìrà dìde. Bàbá olóyè filẹ̀ ẹjẹ̀ ń gbé bàbá olóyè gbé bàbá olóyè gbé. Ọmọkùnrin ọmọ balẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ sì jẹ́. Ìyá wa ẹ dákun à ń bọ̀ àfẹ́ dáàfin. Wàá fipá bá ọmọ jòjò ló lájọṣepọ̀ ni èyí ló tó fẹ́ bẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run bá ṣẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ̀ ẹ̀ṣẹ̀ tó náà ọ̀dà àràdọ́ máa pẹ́ bẹ́ẹ̀ dá. Àwọn oníbàárà yé ọwọ́ mi ni mo pa mọ̀dára mo kú o. Yé ẹ bá fẹ́ ọ̀rẹ́ mákàmọ́. Ẹ̀yà náà yé. Ojú wa ẹlẹ́jà kọ́ra mi lọ ẹ̀wọ̀ yé ẹ̀fúnà mo ní ẹ̀fí mi lẹ̀ mo fi ẹ̀fí mi lẹ̀. Ẹ̀yin wọ́n ní yìí sálẹ̀ lẹ́yìn. Wọ́n ìbàlẹ́jọ́ olúwa mi ara ní mi olúwa mi o olúwa mi ẹ̀wọ̀ kìí ṣe tóbi lọ́ba lọ́ba Adéjọkẹ́ ló bọ̀ èmi ọba lọ́lúwa ni mo fẹ́ níbo ni o ti ẹ̀. Tani ẹ. Ọba. Jẹ́ wípé ọba lolúwa ni ìwọ tóbi lọ́ba ni òun
àìpàpèjá orúkọ ló fẹ́ mú lójútó kú sípò ìkà báyìí. Ìwọ lọ sí gbàgede rèé dá wọn dúró wípé èmi ọba aládé pàṣẹ pé kó fi tóbi lọ́ba sílẹ̀. Má lọ. Ènìyàn mà níkà o. Ìwọ ẹ mú olójú wòǹkòwòǹkò lọ sínú túbú ẹ lọ fi rin oníṣó dé. Mi tí mọ̀rú àrà tí mo fẹ́ fún lójú wòǹkòwòǹkò ìdá títí tèmi yóò fi mọ tèmi yóò ṣe lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ní fi mí kó fà ó. Wọ́n ò ní fi mí ṣàpèjúwe ibi. Bàbá. Orí mi ò ní bàbọ̀dé o. Ká ní ọmọkùnrin ọ̀jẹ̀wọ́ báyìí bí ṣe dé ní àkọlẹ́bọ̀nù. Síbẹ̀síbẹ̀ náà ó yẹ kí kábíyèsí náà ó ṣèwádìí wọn tó dájọ́. Ìyà jẹ mí mo jẹyà mo jíwé yá. Àmọ́ ọ̀rọ̀ ó pín síkú lọ́rùn kan pa mí. Adẹ́dá ò ní pe tiẹ̀ níyà. Ìmọ̀ lè sàmì sílùú àdúrà báwọn. Èé ṣe. Èmi ọmọ kékeré ara mi nítorí mi ti rí ní lọ́lọ́kan. Gbogbo ìpinnu tí Adẹ́dá bá ń dá pátápátá kò sí kankan nù rẹ̀ tó wá tí mo ṣe. Pàápàá jùlọ èyí tèmi ara mi fojú ara mi rí tí mo lálàlà tí mo gbọ́ ní gbígbọ́ kò sí kankan tó wá sí mo ṣe. Ẹ wá ní má pètè mi níyà. Ẹ̀yin má pètè mi níyà. Ọba wọ́n wàá ràrò kan débi tí oṣù ó fi lò wọ́n. Ìyá máa jẹ́ mi o. Ẹ wá ní sàmì sírò àdúrà dé sí. Ọba. Bàbá. Ẹ̀yin má pètè mi níyà ọba yìí. Àìkè owó mi wá mi lè mi ṣe lọ́wọ́ ìró ọ̀sẹ̀ wáyé. Lọ́wọ́ ìró mi wáyé. Owó dé. Dákun ìyàpọ̀ mi bá ń sún sínú kí lè jókòó mi. Sún síbo ẹ bọ́ sẹ́yìn. Kún iyọ̀ mi lẹ́nu ni. Màmá yín náà wọlé. Ṣé ti dàgbà yìí láti wọnú mọ́tò ni? Mi ò ráyè. Mi ò ráyè. Owó David tì. Ọlọ́kọ̀ ẹ dákun ẹgbẹ́ mi débòdè fa ẹgbẹ́ mi débòdè ẹ dákun ìyá wa ẹ wá ẹ dákun ẹ̀yin ẹ bọ́ kò sí wàhálà ẹ jẹ́ zuru ẹ paná ẹ dákun ẹ paná ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ paná ẹ torí Ọlọ́run ẹ paná ẹ bọ́lẹ̀. Bàbá mọ́tò èrò lélẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Ẹ wò ẹ dákun ẹ̀yin ohun ọ̀tọ̀rọ̀ owó kí lẹ ṣe fún ìyá wa yìí. Ìyá wa wọ́n ṣẹ̀yìn. Èèyàn ọ̀sẹ̀ mi o. Bẹ́ẹ̀ bá sọ pé kò ṣẹ̀yìn èmi ò jiyàn àmọ́ Ọlọ́run mọ̀ pọ̀ ṣẹ̀yìn ẹ sì ń bínú sí ẹ dákun kí ló ṣe fún wọn. Wọ́n á ní bínú àfà ọ̀sẹ̀ mi lóòótọ́. Ṣé ẹ rí orúnkún méjèèjì ń yọ mí lẹ́nu? Kí n sì wọnú ọkọ̀ mo rí tó jókòó mi mo ní dákun bá ń sún díẹ̀ àti wọlé sẹ́yìn ìmọ̀ ní mi la. Ó ní rárá o òun ò lè sún ọ bẹ́ẹ̀ bá ti lè wọlé ẹ̀yìn ẹ̀ mọ̀ wulẹ̀ wọ mọ́tò mọ́. Mo sì tiraka mo wọlé sẹ́yìn mo jókòó. Nígbà ìdéwájú ọmọkùnrin kan náà bá dá ọkọ̀ ìlú lọ́ba sún fún un. Èmi rùn mo sú ara nu o. Owó kan náà kọ́ la jọ san ni. Ṣé ẹ ti gbọ́ báwọn? ẹ ti sùúrù oje ẹjú ló dé tá à ń gé lọ́wọ́ tẹ́ tún ń bọ̀ ká ẹ rí i pé arábìnrin bí wọn ò ṣe sọ̀rọ̀ tí wọn ò já ni Ọlọ́run ti ń gbèjà wọn jà Ọlọ́run bínú sẹ́yìn lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni Ọlọ́run bínú débi pé Ọlọ́run àlákà yín kódà látòrí tí yín báyìí yóò sì mọ àfẹ́tì àwọn ọ̀tẹ̀. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ máa wọn ọmọ mi sí o ẹ sì mọ́ rìnà sí mi ntí ẹ lówó tí mo fẹ́ fàáfà kankan lówó kankan. ṣé mo jó ń bára lójú yín àbí mo tọrọ bára lójú yín ebi ń tọ́lọ̀ fi hàn mí lèmi rí tí mo sì rí lèmi ń sọ
èmi ni mo fẹ́ kẹ́ ẹ tọrọ àforíjì. Kí ló ṣẹlẹ̀? Níbo lẹ wà? Níbo lẹ wà? Ẹgbàá mímì nítorí dáràn. Hospital! Àwọn ọmọ mi! Ẹ lọ ìyá ìwé dákun. Ẹ dárí tí wọ́n wà. Ìwọ wèrè gbọ́. Ẹ̀kọ́ dé mi dúró síbi látẹ̀ ẹ̀kọ́. Mi ìrẹ́ ná owó bí èmi tí mo máa wá síbi ló wá di pé owó lè ṣẹlẹ̀. Bàbá mi, mo ní wá fẹ̀mí ìmoore hàn ni wọ́n ṣe mo dúpẹ́ o. Ẹ bá má ti wá ṣèyọnu. Ẹ̀yin lẹ ṣe jù o. Èmi ṣe tèmi mo ṣe fọ́lọ́run ni. Bẹ́ẹ̀ ni èmi ò ṣe nítorí nǹkan kan n ò sì ṣe nítorí kẹ́ ẹ lè mọ̀ ẹ̀ ń tọ́lọ́run rán mi òun lèmi ṣe ni. Ẹ dákun mo fẹ́ ya yín ní gbólóhùn ọ̀rọ̀ kan tí mo sì fẹ́ kó máa ró lọ́kàn yín gbogbo ògbà kẹ́ ẹ má fi jẹun. Ẹ gbọ́ ṣé ẹ rí bẹ́ẹ̀ bá rí èèyàn bẹ́ẹ̀ níjọ́ mi ẹ dákun ẹ má bá jà o kódà bóun bá tọ́ yín ẹ má tọ́ nítorí pé inú ayé ni ìjà wà ẹlòmíì ò ní fojú bá yín jà bẹ́ẹ̀ mo sọ fún yín kódà ẹ ní rí jà lójú ẹ̀bí tí wù kọ́ mọ́ ẹ wo ẹni tí ó kó bá wa ọlọ́run ní já bá ṣe pọ̀ o iná láàmú àsọ́bìrì náà kódà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run wa bẹ́ẹ̀ mo sọ fún yín torí ijọ́ mi ni o. Afọ àkẹ́sì wa máa wo yín kọjá àyè mi lọ́jọ́ náà ẹni ìsún mo sì ní ìlé sún. Ara ń tà ń sọ fún yín nù ẹ̀yin ò kọjá àyè yín àmọ́ àwọn ọ̀kan fẹ́ kẹ́ ẹ kọjá àyè yín látara kí wọ́n tọ́ yín kẹ́yìn ní ọ̀wá abínú káwọn wá gbé oró tí ń bẹ nínú wọn gangan ni kí wọ́n gbé jáde sí yín ẹ dákun ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o ẹ mọ̀ ṣe jẹ́jẹ́ o ayé gba jẹ́jẹ́ o ẹ gbọ́ ọlọ́run ní jẹ́ kàdé àgbà fún Afọ ẹ ṣé mo dúpẹ́ o. ọ̀rọ̀ lẹ́gbọ́n táwọn afá wa sọ ìyá wa bó ṣe rí nù o. Ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun o àmọ́ lóore o ẹ ṣé mo dúpẹ́. wọ́n mọ orí o. Ọlọ́run náà fẹ́ràn kẹ́dà ọmọ orí gbogbo ẹni bá sì ti ń so orí ọlọ́run jẹ́ kálíkù orí ọmọ àbáwọn náà. ẹ má sọ̀rọ̀ jù ẹ má sọ̀rọ̀ jù ẹ má sọ̀rọ̀ jù. ẹ wọlé bàbá. ẹ má sọ̀rọ̀ jù. ìrírí tó lóra kàkódò. Káyọ̀dé. Yes. Ayé ohun mi. Kí ni mo ṣe? Bẹ́ẹ̀ni. Láàárín èmi àti ẹ. Parọ́ fún mi pé kò ń ṣe lédì tó nídìí tó dìde láìpẹ́ yìí òun ló ń wò. Báwo ló ṣe máa ń ṣe báyìí? No, Farouk, báwo ló ṣe máa ń ṣe báyìí? Okay, you know what? Màá correct ẹ lọ́nà méjì. Number one, ó yẹ kó o mọ̀ pé mi ò kí ń parọ́. Bọ́rọ̀ bá ṣe rí gẹ́lẹ́ báyìí, ó ní mo ṣe máa sọ. Number two, ṣórí lédì tó ń lọ yìí. Èyí tó níyẹn kò ń ṣe ìdí. O ti kúrò ní ìdí, yes. Kàkà, òun ló ń wò lọ yẹn. Yeah. Káyọ̀dé, irú ayé wo ló gbé mi náà? Náà sọ fún mi. Ayé wo mo tún fẹ́ gbé ayé dáadáa ni mò ń gbé màá. Ṣé o máa lọ gbé ọ̀run mélé yìí ni? Look, you only live once. YOLO, enjoy this life while it lasts. Ayé tó ń gbé òun ni pé kò sí nǹkan tó bá ti fi lè níwò ó gbúdọ̀ tì kọ̀ọ̀kan. Àbí? Another point of correction. Kì í ṣe gbogbo nǹkan tó bá níhò òun ni mò ń ti kíní bọ̀. Èyí tó bá ní kàkà tó dẹ̀ tó ṣe kí tó ṣe àyà àwọn èèyàn gangan ní spec. Káyọ̀dé. Káyọ̀dé. Mo ń ka ẹ lóhùn. Ṣo fẹ́ gbọ́? Jẹ́ ń gbọ́. Àfàìmọ̀ kó má jẹ́ pé ibi tó gbà wá ló máa gbà lọ. Irọ́ ni bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀. Mi ò ní gbábẹ́ lọ. You know why? Because I'm smart. Smart? I am smart. You are smart. Ben. Káyọ̀dé. Yes. For instance, wo èmi àti ẹ báyìí. Ọtí tó mu. Ta ló rà fún ẹ? Despite the holier than thou life that you're living, èmi náà ni mo ṣe rọtí fún ẹ. Ìjẹta nílẹ̀ ńlẹ̀ mẹ́yẹn ló ṣe béèrè lọ́wọ́ mi pé kí n credit account and I am doing it. Really? Yeah. It shows that I am smarter than you. Ọ̀gbẹ́ni, jayé mu nǹkan. Káyọ̀dé. Sẹ́ni tó smart jù ẹ lọ. My bro, nobody, I repeat, nobody in this whole wide world can outsmart me. You are the smartest. 100. Why on earth do you actually think you are the smartest? Because it is obvious. Really? It is. Really? Benny. Okay, no problem.
Oh! Oh! Bọ̀dá dúró ẹ káàsán. Fúláyọ̀ dákun wá. Mo mọ̀ pé báàgì mi kó sára gi níbí ní Ìmọ̀rí. Bọ̀dá dúró ni mo rí tó dúró síbẹ̀ yẹn lẹ́hùn kan dẹ̀ ti gba bíbẹ̀ yẹn tó sì lọ. Dúró lórí tó sọ́rí gbà báyìí. Dúró. Bẹ́ẹ̀ni. Dúró lórí. Dúró. Dádì wa, alákọ̀ọ́mà ni mo lá tó yà mí lẹ́nu gan ló jẹ́ kí n wá rí yín. Mo lá àlá yẹn, mo rí dádì mi tó ti kú. Mo rí wọn nínú agbádá. Mo tún wá rí ẹnìkan ní ẹ̀yìn wọn, ìyẹn wọṣọ bí ológun. Bet ẹni yẹn mi ì mọ irú ológun tó jẹ́ o, ṣàkórí kó wà lẹ́yìn wọn. Àti mo tún máa wò ó, mo rí pé ẹni tó wà lẹ́yìn dádì mi yẹn, ó gbé ẹsẹ̀ bàtà mẹ́ta, ó kọjá lára dádì mi. Mo tún wá rí pé dádì mi náà tún wá gbé ẹsẹ̀ bàtà mẹ́ta tó wá kọjá lára ẹni yẹn. Bẹ́ẹ̀ bọ́ síwájú dádì mi. Gbà tí wọ́n rí gbogbo yẹn kò wá yé ni tó, òun mo fi ní kí n wá sí ọ̀dọ̀ yín sà. Tàn ìmọ́lẹ̀ rẹ, tàn ìmọ́lẹ̀ rẹ, ṣàyé wa ọba ògo, àsìkò ìmọ́lẹ̀ làwà yìí, automatic power káyé lè mọ̀ pé ó tàn ìmọ́lẹ̀ rẹ, kàlíbàyà kàtáyàmá. Ẹ ṣé Olúwa. Mọ́mí, àlá ńlá lẹ láì. Àlá yẹn ní agbára. Àmọ́ kì í wá ṣe bí ẹ ti rí yẹn ló túmọ̀ sí. Àlá yìí ò ní ṣe pẹ̀lú dádì yẹn rárá. Ṣé rí àlá tí ẹ láì ó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ibi tí ẹ wà tí ẹ ti lálàá yẹn. Bẹ́ẹ̀ ni. Àlá yìí dẹ̀ ń sọ nípa olórí orílẹ̀-èdè yẹn tó wọ agbádá, ìyẹn ni pé alágbádá ni ṣùgbọ́n ó ní ológun tó ń ṣọ́ lẹ́yìn. Bẹ́ẹ̀ ni yàkálàyà àbòsó tó yà mákàhì. Ṣe rí láàrin ọdún méjì síbi tí a wà yìí ológun máa gbàjọba. Bẹ́ẹ̀ ni ológun bá gbàjọba tán tí Jésù bá wá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, alágbádá yẹn á tún padà bọ́ síwájú ológun. Ṣùgbọ́n kí ó tó padà bọ́ síwájú ológun yẹn máa ṣe àtúnṣe tó pọ̀ gan ní orílẹ̀-èdè yẹn. Ẹ wá wò ó, alágbádá tá à ń sọ yìí kì í ṣe pé kò kojú òṣùwọ̀n, kì í ṣe pé kò ṣiṣẹ́, kì í ṣe pé wá láti bà nǹkan jẹ́. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà máa ń sọ wípé tí omi bá pọ̀ ju ọkà lọ, rádaràdà ló máa ń padà rí. Kọ́lọ̀ mọ́jà á kó ọ̀tá yíra wa ká. Ẹ wo Dáfídì ọba, nígbà tí Dáfídì ní ìṣòro tí ó kúrò lórí àpèrè ẹ̀ tí Absalomu ọmọ ẹ̀ lé, gbogbo àwọn tí Dáfídì gbọ́kànlé pé wọ́n lè jẹ́yàn ẹ̀wọ̀ Ahitofeli tó jẹ́ ìgbìmọ̀ Dáfídì. So alágbádá yìí, àwọn tí wọ́n sọ̀gbà yìí ká ò jẹ́ kíṣẹ́ ẹ̀ yọ, ó wá ní ìdí kanjú kó alákíkanjú èèyàn tó lè paná ọ̀tẹ̀ tó máa tún nǹkan ṣe. Lẹ́yìn ọdún méjì sí táìmù ìgbà yẹn náà, alágbádá máa padà gba ìjọba yẹn, ìrọ̀rùn á wá dé. Ìtumọ̀ àlá yẹn ni. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù, Ọlọ́run tí gbogbo àṣírí ń bẹ ní ìkáwọ́ rẹ̀, á gbé yín ga, ẹ gba ọpẹ́ wa. Ọmọ yín ti ń lọ, bí wọ́n ti ń lọ, Ọlọ́run ẹ máa bá wọn lọ. Aláyàkátà yé máa ká ha. Mọ́mí ẹ má bínú ẹ jọ̀ọ́, bro Káyọ̀dé ọmọ yín kọ́. Hello mami, ẹ ra màá ṣàlàáfíà ni. Káyọ̀dé wo fi kíkí lẹ̀ má wulẹ̀ kí mi rárá. Kí má kí yín, kí ló ṣẹlẹ̀? Àtàárọ̀ ni mo ti jáde, mo lọ sọ́dọ̀ dáàdì pásítọ̀. Nǹkan tí mo lọ ṣe, wọ́n fi nǹkan tí mo lọ ṣe lẹ̀ dáàdì pásítọ̀ yẹn. Ok. Nǹkan tó sọ ní agbára gan o. Wọ́n ní kí n sọ fún ẹ pé kó má lọ sí ibi àpèjẹ kankan lọ́wọ́lọ́wọ́ yìí.
ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ ó wá ní pé kí n má lọ síbi àpèjẹ kankan. wọ́n ní ó dín dín ọjọ́ 7 ní ìgbélé tí wọ́n yàn fún ẹ mo dẹ̀ sọ fún wọn pé nítorí ibi iṣẹ́ ẹ̀. kí n má jẹ nǹkan kan níta kí n má mu nǹkan kan níta. bẹ́ẹ̀ ni wọ́n ní bí ibi ìṣílé àbí pé wọ́n ń ṣèkómọ àbí nǹkan kan débi tó jẹ́ pé ibi àpèjẹ ṣáná ọ̀pẹ. alright ṣé bíi pátí màámi ṣé ẹ lè wá ní kí n má kí yín fún. wò ó ṣàjà kí n sọ fún ẹ Káyọ̀dé má kó bá èmi o ṣé o mọ̀ pé pásítọ̀ wa kò kí ń rí ìṣá rárá nǹkan tó bá rí ló máa sọ jáde. àní mo ti gbọ́ sẹ́ẹ̀ kí n má jẹ nǹkan kan mo ti gbọ́ yẹn. jọ̀ọ́ torí Ọlọ́run o ṣọ́ ara ẹ o ṣé o pé mi ì sí níbi tó wà yẹn o ti gbọ́ ọkọ mi jọ̀ọ́ o wọn ò ní kó bá ẹ o. alright kò sí wàhálà. má lọ síbi kankan jọ̀ọ́ o ọjọ́ 7 ni wọ́n kọ ọjọ́ 7 ò pọ̀ ju o ṣé o ti gbọ́ ó dàbọ̀ ọkọ mi. alright take care ǹjẹ́ máa fi nǹkan ránṣẹ́ sí náà láìpẹ́ ẹ ṣe. ọwọ́ ní fọsọ́mọ́ béèyàn bá tún ara rẹ̀ sí láyé òsè ni ọmọdé ò ní fẹ́ràn yẹn. bóòlù ọbẹ̀ ti sọ o. ọbẹ̀ kí ló sọ. ṣé wàá rí ọbẹ̀ ilé kò sí ní tí ó sì ń bẹ̀ sàkí ń bẹ́ẹ̀ abọ́dì ń bẹ́ẹ̀ àmọ́ ń bẹ́ẹ̀ fùkú ń bẹ́ẹ̀. èmi ló àṣẹlẹ̀ kó sọ fún wa. ẹ jẹ́ mọ̀ fẹ́ràn pọ́n ọbẹ̀ fún wa. ọbẹ̀ ti sọ lóòótọ́ o. ó rè é. owó tabua rèé kíní burúkú tí dẹ́rù bòsì dákun ọ̀pọ̀ lọ́ọ̀rẹ́ o ó sì mú yẹ́ẹ̀sì níbo ló ti àtúlé kan wó. Ifá ló ṣe yìí. Ifá ló ṣe léyìí. Ifá ló ṣe o kèsè èèyàn ló ṣe Ifá ló ṣe yìí. dúró Ifá ló ṣe yìí. wọ́n rẹ̀ lóhùn pé kí ní ìkó pé tó bá ké kálukú. dìdìrín sí ọ ni ẹ̀yin ṣe ń délé ẹlẹ́bà sí ẹ̀rì ètè náà ẹ̀rọ owó lọ́wọ́ èèyàn fẹ́ bá a náà ibi ó ti rówó gangan kọ̀ọ̀ràn àbí. kọ̀ọ̀kan mi o yóò sì máa ṣe bí o máa ṣe inú bẹ́ẹ̀ kí ní ìkó já. Ifá ló ṣe. kí ni sórí ẹ̀ ò burú owó ìpọ̀. wọ́n ní ọwá jìfà ọlọ́jọ́ wọnú aláyé wo tiẹ̀ rè. à ń kó lẹ̀. mo ti kówó mo ti kówó owó ti pọ̀ àwọ̀ gbòòrò lọ yé àmọ̀jáyé àmọ̀jáyé àmọ̀mọ̀tín ṣe ń jayín àmọ̀gbólóso mo fẹ́ lọ mú fẹnujá ìwọ̀n bá ní kọ́ rọra mú o dákun ní wọ́n bá kí ní ìrìn jẹ́ lẹ́mi tó kọ́ tẹ̀lé ọ adé tẹ̀lé mi orí àpò. ọlọ́jẹ́ ìtẹ̀lé ọ èèyàn fún ọ lówó tó bá tẹ̀lé tẹ̀lé ọjà jọ lọ báyìí. ọmọ tí ń wọ́ mi lọ. ìyá máa wọ́ ọ lọ èèyàn arábìnrin mi bó ni. ṣó gbádùn Fágbénró kí ni ìṣòro rẹ. ìṣòro mi ni mo ti ń bọ́ sọ láti jọ ọjọ́ ẹ̀ tó ti jẹ mí ní o kí ni ti ń ṣe ọ́ náà. mo ti sọ fún ẹ èmi ń bó ló sì ṣe yìí. òòsàn òkè ti yèmí náà kó láàrin àwọn olóṣì so ti yọ ọmọ àti péjọ ọmọdé náà fẹ́ kọ́ tó béèrè owó lọ́wọ́ mi tí ń rí fún ọ ọjọ́ wọn ọ̀dà owó lọ́ dá mi àmẹ́kù ti ń ké bí eku já ti bi ìsáná kí èsòògùn já ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. kíre orí gbẹ́rẹ̀ àgbà ńlá ayé kíre olórí owó ìlú yìí mẹ́rin mo fún ọkọ̀ ọ̀kọ̀ rọrùn. sí nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ rẹ̀ tínú ẹ̀ fi ń dùn. ní tí mo fẹ́ fún ọ. orí rẹ̀ ti burú o. òmùráyé wà Fágbénró èmi eléyìí. ó ṣe bí ó ṣe sí ọmọ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tù níyùn wọ náà. nǹkan rẹ̀ jóná ọ̀nkọ̀ wo àmọ́ mọ̀ dà mí dúró mọ́ Fágbénró mọ̀ dà mí dúró mọ́ tó bá fẹ́ rí pípọ́n ojú mi. ohun oríṣiríṣi nìfẹ́ lè mú yàn tọwọ́ bọ̀ kò burú kọjá ń gbádùn náà lóbìnrin gbà fún èyí tó ti gbowó mi ọwọ́ náà ó padà ronú pa mi lọ́jọ́ iwájú. ronú pa rẹ̀ orí ẹ̀ ti burú dà. wá gbọ́ àwa sọ pé orí mi burú lọ́jọ́ bó ti sọ owó mi sọ wà mú lọ náà ni. kí ni kí n wá fi ṣe ìmú lọ ni. tó o lè fẹ́ mi. kò wúlò fún ọ. kò wúlò fún ọ. fọkàn ara rẹ balẹ̀ bá ń kó wò mí bá ń kó wò mí sọ̀rọ̀ ya wò lè tiẹ̀. owó lọ fẹ́ bá tí o sì fẹ́ mú wò mí lọ màá bá tiẹ̀ jẹ́ màá bá tiẹ̀ ọ̀ pariwo pé kíni wọ́n gbowó mi ọ̀fẹ́ fi mú mo fẹ́ fowó fi ọ̀fẹ́ fẹ́ mi ọwọ́ àmúwò mi lọ èmi máa ṣe dọ̀dọ̀ yọ
èmi ẹ̀ máa ṣe bọ̀dọ̀dọ̀ yọ bọ́bọ̀ mọ̀ débi kò síbi ọbẹ̀ sáré lọ ń gbowó mi àbọ̀ jáwé ẹ̀ sá mọ̀ ń dẹ̀ra fún ọ torí pé mo fẹ́ fi ọ mo kó fún ọ lóòlé fẹ́ mi ìfẹ́ àbọ̀ ya mo dẹ̀ fẹ́ fún ọ̀dọ̀ látẹ́lẹ̀ ni kọ́ ọmọ sáré lọ ìmọ̀ rìn tí màá gbowó mi kí n kú èmi bọ́bọ̀ ó fi mi wé dọ̀dọ̀ yọ kọ́ ọ parẹ́. Ajá ò fúnra ó jáná, ajá ò fúnra àjájì. Ìrírí odò yà gbà kódò. Ẹ̀wí fẹ́ ní mo kún pé kò mọ̀ gbọ̀. Mr. Smart. Eléyìí tó ń pè mí smart, oh serious o, ṣé mo bẹ́ẹ̀? Àti ìgbà tó máa ti sọ̀rọ̀ last time máa ti fún ẹ lórúkọ yẹn. Oh yeah. Kí ló dé? Ṣé mo mọ̀ pé Mr. Smart ni ẹni? O gbádùn. Yeah, because kí la gbé kí la jù. Máa wẹ̀ Káyọ̀dé Smart. Òun gangan nìyẹn. Kò sí wàhálà, èmi Mr. Smart. Òun anyhow. Ẹkùn. Ẹja ńlá lè lè yìí. Ìwọ mi dẹ̀ yẹ kó gbélé. Ọlọ́run má yẹ kó bẹ̀rẹ̀ pa ẹ̀. Mo ń bọ̀. Ilé ò gbọdọ̀ lọ, mo ń bọ̀. Ó mà ti fi mí lẹ̀ lórí ìjókòó. Ẹkùn. Kò sọ̀rọ̀ ẹkùn kankan o. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn fi mí wọ ni. Yes. O mí nẹ. Kí n kọ̀ dé approach ẹ̀ kí n gba nọ́mbà ẹ̀ báyìí, ó fi mí wọ ni. Kí ló fọ́ nìyẹn? No, kí ló fọ́ ni? Ìwọ ọmọ yìí, á dà fún ẹ. Á dà fún ẹ bó ṣe ń lọ yẹn. No. O máa ń wò pé gbogbo obìnrin they are all the same thing. She actually proved you wrong. They are all the same. Really? Yes. But ilé prove ẹ wrong, man. Ẹ ṣe orí bó ṣe wà yẹn. Ọsàn torí gbajúmọ̀ tí ò bọ́ ni. Ẹ̀yẹ oko lásán ló máa fi jẹ. Káyọ̀dé. Yes. Mr. Smart. Yes. Má gbàbí tó gbà wá, má gbàbí padà o. Kíní kan náà ló máa ṣe yàn. Lóòótọ́. Bẹ́ẹ̀ni. You are determined to do anything for this. Kí ni jayé orí ẹ? You only have one life. Onírànù ni ẹ. Bó ṣe rí mo sọ fún ọ̀rẹ́ mi. Onírànù mò ń bọ̀. Fẹ́ sáré tọ̀. All right, kò sí wàhálà. Wọ́n yẹn dẹ̀ fi mí wọ. Ẹ ó ṣe jàre. Ká gba nọ́mbà ẹ̀ ó dẹ̀ di pé ó dẹ̀ fi mí pa bẹ́ẹ̀. Kò sí wàhálà. Mr. Smart. My guy. Ọ̀rẹ́ tèmi. So, sórí bí mo ṣe sọ. Ẹni sùúrù ẹ má mọ tí yẹn. Ẹ bá mú ẹwò ọrùn làlálẹ́ máa lọ. Kí ló mean? Ẹ ṣe rí bẹ́ẹ̀ ṣe jáde lẹ́ẹ̀kan yẹn. Tẹ ọkọ èèyàn burúkú ni o. Ẹ ń ṣèyàn gidi èèyàn burúkú. Kí náà ṣe fún ìdẹ́fẹ́ fẹ́ gbà wọ́n? Ṣé bẹ́ẹ̀ ṣe jáde lẹ́ẹ̀kan yẹn gbóyìn wọ́n fi kọ́ sínú drink yín? What? Are you okay? Ṣé mo fi máa parọ́ fún yín ni? Ṣé wọ́n ń wo fòtòfòtò wọ́n ń wo káàkiri bọ̀ mo mọ̀ pé mi gan mo ṣe kí ni mo ṣáàdùn mo sáìtì wọn. Káyọ̀dé. Yes. Kò tí ì yé mi. Kò yé mi náà. Ó ń yà mí lẹ́nu. Ó ń yà èmi gan lẹ́nu. But I don't trust you anymore. What? Yeah. You don't trust me? Don't pẹ̀lú nǹkan tí lédè yìí sọ náà. So,
o believe ọmọ yìí over me. Káyọ̀dé. Yes. Káyọ̀dé. Yes. Mi ò believe ọmọ yìí and I trust you. Mo fẹ́ kó prove idiot yìí wrong. Listen, tọ́rẹ́ mi bá fi lè mu drink yìí tẹ́ni tí o dẹ̀ ṣe máa make sure kó sàkẹ́kọ̀ọ́ mi báyìí. Wọ́n dá kọ́ mu drink yìí sẹ́, a ní mo bí wọn kú. Káyọ̀dé. Kí ni nǹkan tí wọ́n náà ń sọ náà? Kí n mu drink kí n tó lè prove ẹ̀. Káyọ̀dé, mo fẹ́ ká discipline lédè yìí ni. Nǹkan tó ṣe yìí ó wrong náà. Why tó ṣe máa accuse ọ̀rẹ́ mi? Káyọ̀dé, gbé drink yìí kò mú. Mi ò lè mú náà. Sori wo? Àwọn tí poison drink yìí ojú mi ló ṣe báyìí. Àdúrà òkè. Kí ló ṣe yín ẹ máa wọ́n ti wá? Ibo ṣe pé àti ẹ ti mọ̀ ọdún tẹ́lẹ̀ ni mo tún kọ́ ṣe é. Káyọ̀dé, you know what? Má jẹ́ ká fọ̀rọ̀ yìí gùn. Mo fẹ́ discipline lédè yìí sẹ́. Gbé drink yìí kò mú. Ní sùúrù fi discipline sílẹ̀. Ìwọ ló ní drink yìí náà. Báwo lọ́mọ yìí ṣe máa bá ìsọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó dẹ̀ máa believe ẹ̀ wọ́n bá mi. Káyọ̀dé, o ti fẹ́ kí n máa doubt ẹ. No now. The same brand lájọ́ mú yìí, okay? So just take this and drink the goddamn drink. Simple. Okay, ṣe sùúrù. All these years tèmi àti ẹ ti ń bọ̀ rẹ̀ wá bọ̀. This riffraff tó rí níbí nísìn ó dẹ̀ believe ẹ̀ over me. Káyọ̀dé. Kò sí wàhálà. No, kò sí wàhálà. Don't go further. Ṣebí kí n ti mú ni. Kò sí wàhálà. Ìwọ nǹkan tí máa fi ojú ẹ̀ rí. For you to accuse my friend that way. Òun ni mo ti mú yẹn. Ṣùgbọ́n ló ti mú yẹn. Adégbò ìpọ́nsẹ̀. In fact, ó fẹ́ kí n mú tọ́ra yìí. Kò sí wàhálà. Ó máa tẹ́ o. Ó tẹ̀ ti tẹ́ bó ṣe wà yìí. Òun rèé. Kí ló ṣe? Ṣé tí nǹkan kan ò bá wá ṣe mí? Nǹkan tí máa fi ó. Káyọ̀dé, I'm sincerely sorry. Má yẹ kọ́rọ̀ yẹn bí ẹnu. Àná pọ́ńsẹ̀ wọ́n rí. Àṣẹ ìfọ̀n máa parọ́ fún yín ni. Àìkàlẹ̀ yan. Káyọ̀dé. Ṣé sùúrù? O fẹ́ pa mí. Ó ga o. Ajàmáwẹ̀yìn o. Òṣà bàbá mi. Kò tí ì parí lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ kò gbọdọ̀ dún. Àyíká ọdún ìgbọdọ̀ pọ́dún. Àlọ́ká ọlọ́ kì í pọ́lọ́. Adíáfà tẹ́lẹsẹ̀ tí ń sáwó kálọ kábọ̀. Wo òṣà bàbá mi. Mo fẹ́ fojú aṣebíyàn gẹ́gẹ́ bó ṣe é ṣe o. Má dojú tì mí o. Tọ́ ìyá wa. Ṣé a bẹ̀rẹ̀ iṣẹ́? Ẹ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹni tó gbé owó mi ni ó ti pín fáwọn ọ̀rẹ́ rẹ̀. Ó pín fáwọn ta ni? Pín fáwọn wo? Sẹ́yìn mọ́ tẹ́ ń ṣe sá. Ẹ gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ dúró ibi tí ò gbé sílẹ̀ láti jiyàn kẹ̀. Tọ́ wọ́n ní wọ́n ló gbé ìwọ ní wọ́n gbà ìwọ náà ló gbà gbogbo yín wá ń jiyàn. Tọ́ ìwọ bẹ̀rẹ̀ ọgbẹ́. Ẹ dákun kílẹ̀ kó kọ àwọn bàbá yín o. Ajàmọ́wẹ̀yìn ló kọ bàbá mi. Tó bàbá wọn Ajàmọ́wẹ̀yìn. Má fi re pé bí má fi wí péré o. Ká ní pé mo gbowó lọ́wọ́ rẹ̀ ṣe bí mo ṣe sojú o. Ìwọ náà bẹ̀rẹ̀ ojú ìwọ gẹ́gẹ́. Ẹjọ́ nǹkan kan kó kò búra. Ṣèbẹ́ mi náà parọ́ mọ́, èmi ní búra gbẹ̀yìn. Tọ́ bẹ̀rẹ̀ ogbe kò sẹ́ni tí ò ní ṣe é nu yín bẹ̀rẹ̀ ogbe tiẹ̀. Bàbá àwọn Ajàmọ́wẹ̀yìn tó bá jẹ́ pé mo tẹ́wọ́ gba owó lọ́wọ́ dúró sèmi bọ́sẹ̀ ṣe é sojú o. Ọ̀yá bẹ̀rẹ̀ ogbe. Bàbá Àjàmbàdàn. Bàbá tèmi ẹ̀ ṣàjàmbàdàn. Ajàmọ́wẹ̀yìn ló kọ tí mo pé bàbá mi fún ọ. Bàbá Àjàmọ́wẹ̀yìn tó bá yẹ pé mi ni mo gbé owó wọn ṣe mí bí ọṣẹ ṣe ń sojú. Olóòní kọ́ ló lò ó lè. Ẹ mọ̀ pàrọ̀ kàn mí o. Bàbá tèmi ẹ̀ mọ̀ mú lò mú. Ṣé bàbá yàn wá mọ ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ yàn? Bàbá tèmi ẹ̀ ṣe pẹ̀lẹ́fẹ́ nìkankan. Èyí ò ṣe tí wọ́n gbé bá pẹ́ bí ọdún ó sì ìwọ́gọ́ ọ̀nà ilẹ̀ pẹ̀lú wọn gbé. Ẹ tú dànù jáde. Ìjà ìjẹ̀mọ̀ ń tẹ̀ ń ṣe o. Ẹ má fọ́ sí lẹ́nu kó kẹ́yìn jẹ o. Kí ló dé tí ì lé náà lẹ̀? Ìwọ dúró. Àwọn ta ni. Bàbá mi. Àbórí ń ta yín. Ikú ti pani lẹ́ẹ̀kan oṣù. Ẹ ṣe mo dúpẹ́. Ẹ ṣe ojú òní tì í dání. Ìyá wa. Kò sí tí fi àwọn wọ̀nwọ̀n yìí bọ́ o. Ẹ tètè pé àwọn èèyàn wọn wá palẹ̀ wọn mọ́. Bàbá iṣẹ́ tẹ ẹran mi wọ́n jẹ́ o. Àwọn èèyàn wọ̀ kó wọn. Bá mi ẹ̀rù bà mí, jìnnìjìnnì bò mí, ẹsẹ̀ mi tutù. Láàrin ìṣẹ́jú péréte wọ́n sì balẹ̀ bí ajá àdí ògún. Wọ́n kú. Wọn ìdérú ayé wọn ò dérú ọ̀run. Ẹ̀rù tí wá ń bà mí ni pé mi náà pinnu owó náà. Wọ́n fún un lówó. Èyún gan lẹ̀rù tí ń bà mí nǹkan kan ò ti ṣe mí. Mo wá ń bẹ̀rù kí nǹkan ọmọ padà ṣe mí. Kọ́ má jẹ́ pé ní tí ó ṣe mí yóò burú ju tọ̀dọ̀ tí wọ́n lọ.
Ikú ọ̀gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀. Ògbólógbò àjẹ́ ọ̀gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ bíjì bájà ń ṣe ní ìdọ́ni ayọ̀ àtọ̀lẹ̀dọ́lẹ̀ ń tàdá. Bá mi. Kò sí nǹkan tí ó ṣe ọ́. Kẹ́ ẹ tó sọ̀rọ̀ mo ti mọ bí ọ̀rọ̀ lọ. Ń bo ló lọ. Mo ti mọ̀ pé bí àwọn àjẹsára tẹ́ ń fún mi ó mú yẹ́sì o. Àwọn àjẹsára tí mò ń gbà lọ́wọ́ yín olóko ń yọ bí ọ̀jẹ̀ bẹ́ẹ̀. Èmi náà bá ti mọ pọ̀ kàkà kú bíi tiẹ̀. Irọ́ kì í ṣe yun ló débẹ̀ ń. Ìkìlọ̀ tó gbọ́ ni. Ìkìlọ̀ ewu. Sọ̀rọ̀ rántí ìjọ mo sọ fún ọ. Tàbá gbéwé ajé tá a fi kó lóòrùn bọ̀ ẹ̀bì àjẹ́ tó dáa ni. Ọ̀dà mo rí. Èmi ti ṣe tọ́mọ fẹ́ máa lọ ọ̀tá nù. Mo fẹ́ lọ lè bá àwọn ọ̀rẹ́ mi wájú. Mo ní fi tó yín létí mi tó máa lọ. Ọ̀dà yà lọ kọ́ ọmọ pẹ́ o. Yọ̀dà fún yín. Ifá. Wá. Ojú Ifá mi tòní ó lọ́rọ̀ pẹ̀lú rẹ. O mọ̀ pé òní ní ìtàdógún mi. Mo dáfá Ifá sì ya kàn ọ́. Ifá kàn mí. Bẹ́ẹ̀ ni wo ṣọ́ra fún ọ̀rẹ́ ọgbọ́n. Ìtàgbàlagbà bá jókòó tó bá rí bọ́mọdé bá gun àkàbà kò lè rí. Ìgbò ló ti fẹ́ rí. Ẹ gbọ́ mi wípé fọ́hùn sí fi ń jẹ́ bẹ́ẹ̀ Ifá ní èké ọ̀yẹ́ ń bi Ifá ń dídá ọ̀dàlẹ̀ ọ̀yẹ́ níbi ìbò ń gbígbà béèyàn bá ń yọ́lẹ̀ dà ohun burúkú a máa yọ́ ni ṣe fẹ́fà kòkó tí í ṣe ọ̀rẹ́ èkó èkéké wélewèle ọ̀dàlẹ̀ lẹ́kọ̀ọ́. Èkéké wélewèle ọgbọ́n báwo ṣọ́ra nípa ọ̀rọ̀ owó a máa ba ayé jẹ́ a sì máa ba ohun tó dára jẹ́ lójijì tọ́rọ̀ bá sì dọ̀rọ̀ owó má tẹ́wọ́ gbowó lọ́wọ́ ẹnìkan kan. Níbi tọ́lọ́rọ̀ owó dé òun bóyá ká pa òdà ká táwo sí o. Èyí ṣe. Bébí ẹ mọ̀ pé mi fọkàn sówó àkọ́kọ́ nu ṣe wá lẹ́lẹ̀ kejì tó jẹ́ pa bá ń bá rí ibẹ̀ àwọn àbùsárí àbùlákábálà àánú pàdé ẹni tí ó ṣe ńlá àánú tó bá fẹ́ fún mi lówó lọ́nà nǹkan bó ní tí kò tèmi pẹ̀lú ìlú. Bí iyùn nǹkan bí kò má gbowó lọ́wọ́ wọn kọ́ ṣùgbọ́n má tẹ́wọ́ báyìí gbowó lọ́wọ́ ẹnìkankan ni wọ́n bá fún ọ ní nǹkan jẹ́ wọn kó lẹ̀lẹ̀ ọgbọ́n ìwọ ọ̀lẹ̀ lẹ́lẹ́jọ́. Ilẹ̀ ò sì ní pọ̀ mọ́ lẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ni. Ikú ò ní palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ látòní lọ gbogbo ìgbà tí bá ti gorí rẹ̀ báyìí kí n bọ́ ṣe ń wọlé ní o lápá ní ọmọ kàmí o àbọ̀rúbọ̀ yìí o. Àwọn ìbọn ṣiṣẹ́ ọmọ babaláwo. Sísè tí ń rán fá. Tí ọmọ pé ògbógun dání mọ́ dá. Kí wàá lè yín oníṣe pẹ̀lú tí ń bẹ̀lẹ̀. Ẹ̀bájọ yan gbẹ bíi gúgúrú ni. Ọba mọ̀ pé jọjọ yín bí ẹ̀pà ni ẹ ti gbẹ tán. Òrìṣà òkè ló yọ nítorí ọjọ́ mọ fá. Kẹ wá mọ̀ wó bá mi o. Èmi ọmọ pé wà búkú ń bẹ lọ́wọ́ wọn o. Ìmúta ń wé gan ló yẹ kéèyàn máa dá lẹ́bi. Ó ní kàkọ̀já gbóòórùn àṣebi. Ká ní pé mo mọ̀ pé irú nǹkan tá ń ṣe tẹ́mi ó gbowó lọ́wọ́ wọn ni. Tẹ́mi ó tẹ̀ bá wọn rìn rárá ni. Mo ti wá pinnu látòrí ọkàn mi wá pé wọ́n ti wà wọn. Èmi ò lè bá wọn sọ̀rẹ́ mọ́ o. Kí ni mo ti ń sọ? Láwọn tí wọ́n ń pọ̀ kàkà kú lọ́wọ́ tí wọ́n ń japoró bóyá wọ́n bọ̀ lọ́wọ́ kú bí wọn ò ní bọ́. Àwọn bẹ́lẹ̀ dà wọ́n bá kó wọn yóò mi ò bá wọn rìn mọ́ o. Wo bí ó sí lára wọn àìkàgé ẹlẹ́gún mọ́gi lóko àìkérùn mọ́ wọn bẹ̀ ṣíṣe kò sẹ́ni tí ọkà àṣà mọ́ nǹkan ẹ̀bọra. Kánnakánná dí ògún forí dàgbé ẹmu ni Ṣàngó fẹnu gbéná jẹ ọ̀bàràmùnà kí fọwọ́ yàlù mẹ́fà ẹni kálábọ̀ wá rojọ́ ẹjọ́ òun dà. Ilẹ̀ tó bá múlẹ̀ òun ni ò jẹ́ kí nǹkan kan lè ṣí ọ ikú bẹ́ẹ̀ òun. Ẹjọ́ làbó ògùn rò. Ọmọ babaláwo ni ọ ọgbọ́ ó sí lára wọn tí ó jọ kúkú àjọkú níwọ̀nba àgbà tó ti gbọ́rọ̀ fáwọn ọ̀rọ̀ rẹ ti yege. Ajẹ́pórí láàbọ̀ àáfò sálẹ̀ bá mi kí lónìí tó sún ẹbọ rí fún mi orí mi ló kó mi yọ ẹbọ rí fún mi. Ifá ló kó ọ yọ. Mo wá fẹ́ kẹ́ ẹ fìgò kẹ́bọ rú fún mi o mo fẹ́ kẹ́ ẹ fìgò kẹ́bọ rú fún mi èmi náà lálàá kan mọ́jú. Farouk, irú ẹ̀ṣẹ̀ wo ni ọ̀rẹ́ ẹ̀ ṣe ẹ̀ gan-an tí o fi rò pé ikú ló tọ́ sí? Káyọ̀dé ò ṣẹ́ mi kò ṣẹ́ mi rárá Ọlọ́run bá kò ṣẹ́ mi àtọ́ mo kàn fẹ́ fi hàn Káyọ̀dé ni mo ṣe gbogbo ìgbà èèyàn máa ń gbọ́n tán ibi tí ọgbọ́n èèyàn kan parí sí ibẹ̀ gangan ni tẹlómi ti bẹ̀rẹ̀ Káyọ̀dé máa ń prove pé òun kan any other person tó bá wà láyìíká òun they are useless nǹkan fàjùlọ wọn ọlọ́gbọ́n ni.
mo lérò pé o parọ́ fún mi. Mo ti lọ bá àwọn ladies yẹn. Ìgbà tí mo dẹ̀ interrogate wọn, wọ́n jẹ́ kó yé mi pé o ní nǹkan tó fẹ́ fàyọ nípa ikú ẹ̀. Sọ fún mi, kí ni nǹkan tó fẹ́ fàyọ gan? Officer, òun náà ni mo sọ yìí. Bẹ́ẹ̀ni, ẹ understand ṣá. Káyọ̀dé máa ń prove pé any other person tó bá wà lọ́dọ̀ òun ṣe wọ́n ò ní làákàyè. Ó máa ń prove pé òun smart jù ú. Ó believe pé òun nìkan náà ló fún lọ́gbọ́n. Any other person, you are nothing, just useless. Òun fún àwọn ìbíkíni the best thing kí ló ṣe ní ayé mi. Mo fi ṣe nǹkan tí mo ṣe. Báwo ni ẹni tó ti pa ló ṣe fẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa? Àbí ẹni tó bá ti kú, báwo ló ṣe fẹ́ mọ̀ pé nǹkan báyìí ni mo ṣe tí ò dáa? Tell me, how do you prove a point to a dead person? Ṣé tí wàá rí i pé ìwọ gangan ni bàbá òmùgọ̀? Farouk, wàá pẹ́ lẹ́wọ̀n ju ọ̀bọ lọ, ìyẹn tí wọ́n bá dá ẹjọ́ ikú fún ẹ. Panja òfúnra ó jáná, ajá òfúnra àjáde, àgbà tí ó fúnra ó. Ẹnu ọgbà ròyìn ẹni ní rẹ̀ lọ́nà, ọba ló sọjọ́ bí gẹ́gẹ́dẹ́gì náà. Ọba ló sọjọ́ bí o gẹ́gẹ́dẹ́gì náà. Ọba ló sọjọ́ bí gẹ́gẹ́dẹ́gì náà. Ẹnu ọgbà ròyìn ẹni débẹ̀ ló mọ̀ o. Ẹnu ọgbà ròyìn ẹni débẹ̀ ló mọ̀ o. Ọba ló sọjọ́ bí ọjọ́ tá a délé rẹ̀ ọmọ máa kọ́ yọyọ. Olóyè ọjọ́ tá a délé rẹ̀ ọmọ máa kọ́ yọyọ. Bàbá olóyè ọjọ́ tá a délé rẹ̀ ọmọ máa kọ́ yọyọ. Ọjọ́ tá a délé rẹ̀ ọmọ máa kọ́ yọyọ. Ẹnu ọgbà ròyìn ẹni débẹ̀ ló lè sọ. Ọjọ́ tá a délé rẹ̀ ọmọ máa kọ́ yọyọ. Ọba o, ọba, ọba o, ọba. Ilẹ̀ ń fọba pè ọba o, ọba lálẹ́ ọba. Ilẹ̀ ń fọba pè. Ilẹ̀ ń fọba pè ọba o, ọba lálẹ́. Ẹni fojú dọba. Ẹni tó fojú dọba. Ẹni tó fojú dọba. Ojú olókun kèérí mi. Kèérí ọmọdé ni mo. Ojú olókun kèérí mi o. Ojú olókun kèérí mi. Ojú olókun kèérí mi o. Àbúrí lomi òkun. Àwòye. Àbúrí lomi òkun. Àbúrí lomi ọ̀sà. Ojú olókun kèé o. Ojú olókun kèé. Ojú olókun kèérí mi. Ìrẹ̀lẹ̀ ó máa rí o, bàbá wọ̀lá olúwa. Ire làkèrè sọ nínú odò. Ojú olókun kèérí mi o. Bàbá ń lọ ire. Bàbá ń bọ̀ ire máa bá bọ̀. Àtàbọ̀ àtàbọ̀ ire máa padà lẹ́yìn rẹ̀. Àdá fi rọ̀gì. Bọ́ọ̀bá ń lọ ire máa bá lọ. Bẹ́ẹ̀ bá ń bọ̀ ire máa bá bọ̀. Àtàlọ́ àtàbọ̀ ire máa padà lẹ́yìn rẹ̀. Lọ́kọ̀wọ́kàn àdá fi rọ̀gì. Awuyewuye. 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 Àròyé ọ̀tẹ̀. A ò ní àtúntò ìlú lálẹ́. Iná tí ń bẹ ewúrẹ́ tí ń bẹ̀lẹ̀ alẹ̀ yóò polówó ẹ̀jẹ̀ mi. Wéé wá àwo lajá ké o. Wéé wá àwo lajá ké o. Bóyá bàbá ni bàbá jẹ́. Bàbá ni bàbá jẹ́.
bá tàbí tí kẹ́ forí sọlẹ̀ bàbá ni bàbá ń jẹ́. Kábíyèsí kájí ọpẹ́ lérí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹ̀yìn kírù kẹrẹ ọ jẹ́jẹ́jẹ́ kọ́ wá dókínní kẹsìn ọba ó sì jẹ́ kó pẹ́ ẹ rí bàbá ìtorí ọjọ́ bí yín tẹ́ ẹ ṣe ní àwa àfáà náà fi ní ká yọjú sí i ẹ wá rí lásìkò tí ẹ sọjọ́ bí yìí ìgbàlẹ̀ yín ó máa lékún àwo olé yín ò ní fàyà ẹ wá rí gbogbo àwa tẹ́ ń darí tẹ́ ẹ jọba lé lórí nǹkan kan ò ní ṣe gbogbo wa bí nǹkan ò bá ti ṣe wá ó dá mi lójú lọ́la Muhammad Ibrahim nǹkan kan ò ní ṣe yín náà kò ní ṣe yín kò ní ṣe ìyá wa kò ní ṣe yín kò ní sọmọ wala láhùlà wala kùhátà ìlà bìláìlà ilẹ̀ azim ẹ̀yìn ẹ̀rí bàbá tó bá ní yìnyínyìnyín kẹ́ni ó ṣe mí ẹ̀yìn ni ẹ̀rí bẹ́yẹn bá ti ní obìnrin gidi bọ́ bá ti ní lẹ́gbẹ̀ẹ́ ìyá wa ni ẹ jẹ́ á dúpẹ́ fún o. ẹ ṣeun àáfà ẹ kú dìde ẹ kú fẹ́ wa. bàbá ń kátà fún ẹ̀ka rẹ̀ ẹ̀rí bójú bàbá tí ń dán tí ń dùn ìgbà yìí torí ti ọlá yín ọlá ọlọ́run ni ìdùnnú tó sì wọlé yín tó wà fún yìí kò ní kú mbẹ̀ mọ́ láíláí lágbára ọlọ́run ọba ọdún tí ń bọ̀ yóò sojú gbogbo wa nǹkan kan ò ní ṣe yín kò ní ṣèlú gbogbo àwa tí ìjọba lélẹ́rí náà nǹkan ò ní ṣe gbogbo wa aláhìláhìláhìlá ṣẹláàmù kámọ̀bùrà yìí. àfọ Ọlọ́run àfọ Ọlọ́run kábíyèsí tó sí kábíyèsí ẹ dákun kábíyèsí mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ẹ má bínú bó ṣe wá ni mo sì fẹ́ gbé ilẹ̀ fa ẹ rí Ọlọ́run ò ní jẹ́ káburú ó ṣe yín àṣẹ Ọlọ́run ò ní jẹ́ káburú ó ṣe yá wa àṣẹ Ọlọ́run ò sì ní jẹ́ káburú ó ṣe àrẹ̀mọ náà àbúrò ní iṣẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ rí ìṣípayá tó wá sí mi lára ní ìsìn ẹ jẹ́ á kún fàdúrà fa ìdí àti túmọ̀ ni pé kí àrẹ̀mọ má bàa di ẹrù àrùká nǹkan má dẹrù àrùká bẹ́ẹ̀ àwọn aláwèrò kò ní jẹ́ àmín aláwèròdò ò ní gbà òjòjò ní sowó kọ́mọ̀ lè nájà kòkòkò làrọ̀ tá le àrẹ̀mú ò ní ṣàìsàn kankan ikú ọ̀wọ́wọ́ ò ní pa máa lọ àmín ya Allah nǹkan ọlọ́mọ tèmi ṣe. ọba alásọjọ òbí o gbẹgẹdẹ gbìnà o gbẹgẹdẹ gbìnà kábíyèsí lásọjọ òbí o gbẹgẹdẹ gbìnà. kábíyèsí o ẹni ìbẹ̀ lọ́hùn kẹ́ni èèyàn má di ẹni wájú kẹ́ni wájú kó má di ẹni ẹ̀yìn kábíyèsí. kábíyèsí o mo ṣe yín ló gbó látọ̀ o mo ṣe yín ló gbó lẹ́gbẹ̀ẹ́ ẹ dákun àrẹ̀mọ ń kọ́. àrẹ̀mọ mi ní ìsìn ló dìde ní àyìn àti ìyá rẹ̀ wọn àti olórí wọn jọ wọnú ààfin. ẹ kíyèsí o kó má bàa ṣòfò dànù kó má bàa dẹni àwátì bàbá ìgbọ́ ẹ ní fojú sunkún rẹ o àṣẹ ẹ ní wàtí lójijì o àṣẹ àwò kábíyèsí àwò wọ́n bá ṣòfò dànù kẹ. ifá ló sọ báwọn. àrẹ̀mọ mi mọ̀. bẹ́ẹ̀ ni. babaláwo bó ṣe wá gbé kalẹ̀ náà burú. àgbékalẹ̀ ń ọ̀dà tó. nǹkan tó tọ́ farapamọ́ o ọ̀rọ̀ fásiré kò ṣeé kọ lẹ́jà bẹ́ẹ̀ ni tẹ́ bá kọ̀ láti farabalẹ̀
tẹ́ ẹ̀ bá rí láàrin ìṣẹ́jú péréte ẹ máa wá o kẹ́ ẹ mọ bí ọ wá o òjò ọ̀rọ̀ kò ní í dá o òun ọ̀rọ̀ kò ní í nírìtì ọ̀sẹ̀ ẹ tọpinpin bẹ́ẹ̀ ìfọ́nà ń ṣàlàyé ọ̀rọ̀ lójútọ̀ bẹ́ẹ̀. iṣẹ́ tó lù gbọ́ láàárọ̀. Daddy. Pastor. Ẹ pẹ̀lẹ́. God bless you. Ẹ ṣé gan. Ẹ ránṣẹ́ pè mí sá. Yà bẹ́ẹ̀ ni. Okay sir. Láàárọ̀ nígbà tí mo gba àdúrà. Bẹ́ẹ̀ ni sá. Àmọ́ mi rí àwọn ìṣípayá kan ni. Mo rí Bádéjọ, ọba lọ́la, òun lórí àpèrè tó jọba. Really? Bẹ́ẹ̀ ni. Bọ́sà, Yorùbá sọ wípé tí ọba kan ò bá kú, èmi ò kí ń jẹ. Òótọ́ ni ọ̀rọ̀ Yorùbá sọ bẹ́ẹ̀. Ohun tí jẹ́ kọ́rọ̀ yẹn kan mí lóminú gan nìyẹn. Mo dẹ̀ gbàdúrà síwájú sórí ọ̀rọ̀ yẹn, àmọ́ ọ̀run sí lórí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ fọ̀hún lórí ẹ̀. Ló wá jẹ́ kí n rò wípé ẹ máa bá mi dé ọ̀dọ̀ kábíyèsí láti lè jíṣẹ́ yẹn fún kábíyèsí. Pé báyìí ni mo rí o, báyìí ni mo rí o, pé kí wọ́n kún fún àdúrà. Ordinarily, mi ló yẹ kí n lọ fúnra mi. Bọ́ ẹ mọ̀ pé ní CAN conference, èmi dẹ̀ ní keynote speaker, mi ní fẹ́ pẹ́ débẹ̀. Òun ló yẹ kí n rán yín. Ṣé wọ́n bá mi lọ sọ fún kábíyèsí pé nǹkan tí mo sọ ni, tí mo rí ni. Okay sir, bẹ́ẹ̀ ṣe sọ ìsà, ó ti di ṣíṣe. So ẹ jẹ́ kí n kàn parí one or two things tí mo ṣe ní yard tí bá ti ṣe tán màá sáré. No. Ẹ lè parí òtẹ́ ṣe o. Àjọ máa lọ báyìí ni. Ẹ lè parí ẹ o. Kò sáì pọ́n parí ẹ. Màá gbé yín dọ́nà gan tí màá drop yín ni. Ẹ wọ ní wọ́n tún ẹ jẹ́ ká lọ. All right sir, yes sir. Kábíyèsí, nǹkan tí mo fẹ́ rí yín fún lórí ọ̀rọ̀ àwọn tó wá rí yín láàfin náà, ṣé kí n má tọ̀yìn kò sùn mọ́jú. Kódà ká ní kì í ṣe pé ẹ jí lọ sípàdé àwọn olóyè tẹ́ ẹ wà látàárọ̀ tẹ́ pẹ́ dé ni, mo fẹ́ ká ti sọ̀rọ̀ yìí láti àárọ̀. Ẹ̀yin náà wo ohun tí àwọn tó wá sáfì lánàá, ẹ wo ohun tó sọ. Ń dá máa ṣe sí òun ni mo wá rí yín fún. Àwọn wo ni wọ́n wá rí mi? Kábíyèsí ẹ má ṣe báyìí. Aláàfáà ní kakú fàdúrà kí àrẹ̀mọ má bàa di ẹrù àròkiri. Àwọn ìyá lóde àwọn ní kakú fàdúrà kẹ́ni ẹ̀yìn kó má ṣíwájú. Ìgbà táwọn aláwo sọ náà kò tà sí. Inú mi ò dùn. Ìsábíyamọ tó máa gbóró àwọn ọ̀rọ̀ yẹn tọkàn ẹ̀ máa balẹ̀. Nítorí náà wọ́n tá máa ṣe sí i. Nítorí ìwà yẹn tí mo fẹ́ báyìí sọ. Olórí. Kábíyèsí. Olórí. Kábíyèsí. Ṣé ọ̀rọ̀ táwọn onímọ̀ bá wá sáàfin lánàá nǹkan ló ń sọ fún mi lónìí? Sórí gbogbo àwọn tán wá tí wọ́n ń sọ kótó kòtó tó ń kálukú ń sọ tẹ́nu rẹ̀ bá àti tẹ́nu rẹ̀ ò bá. Gbogbo ohun tí wọ́n sọ pé yóò sáré mọ́ mi òfo ọjọ́ kejì ọjà. Kò sí nǹkan tí ó sáré mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Kábíyèsí. Ẹ wo èmi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o. Nígbà bá wá ka ọ̀rọ̀ wọn kún ọ̀dà tí wòlíì tóun sọ ń tọ́ yàtọ̀ sí ti ń kọ́. Ìyẹn gan-an ló wá jẹ́ kọ́rọ̀ yẹn rú mi lójú. Nítorí mo fẹ́ mọ ohun tó fẹ́ sọ òun ló jẹ́ kí n kẹ́ ẹ̀ sí sọ̀rọ̀ wọn. Ẹ má bínú kábíyèsí. Nígbà táwọn máa sọ tiwọn wọn làwọn rádé lórí ọmọ wa. Ṣùgbọ́n àtèyí tó dáa àtèyí tó dáa náà ló ti kejì. Gbogbo ẹ̀ náà ló yẹ ká má kú dànù tó yẹ ká mójútó. Sórí tí ọmọ tí wọn láwọn rádé lórí rẹ̀ èyí gangan lórí bákan lára tèmi. Ìdí àtútùmọ̀ ni pé tí ọba kan ọba kú kọ́yẹ́kọ́ba kan jẹ wọ́n sì á máa rí adé lórí àrẹ̀mọ nígbà tó mi sì wà láyé. Sórí tibitire ládálé ayé ní ti ń jẹ́bi kọ́mọ bá fẹ́fẹ́ lọ iye ní ọmọ wọnú ààfin wa. Kábíyèsí ẹ wo ṣe rọrọ yìí abiyamọ yìí sùn kó káwọ tọtẹ wò ní tá máa ṣe sí ni mo fẹ́ kẹ́ sọ fún wọn. Torí mi kọ́kọ́ gbọ́dọ̀ sọmọ mi. Bọ́bá kọjú sí mi màá ta kọ́dà bó kọ́yìn sí mi màá jù lọ́fà tó bá ku èmi nìkan ń tèrò ara mi pa dánidáni tí ń bẹ ńlẹ̀ yìí. Àwọn kábíyèsí. Báyọ̀ la jí o.
Máyọ̀ lájì o. Àwọn tí mo sì fẹ́ sọ́wọ́ àwọn kí wọ́n tẹ̀ di àárọ̀ àbí kí n sọ́nsẹ̀. Àsùnjí o. Oorun ayọ̀ o. Àbọ̀ kúkú wá sùn ni. Lókòsì ọ̀rọ̀ àrẹ̀mọ kábíyèsí èyí mọ̀ ń dẹ́rù bà mí. Èwo ni ń dẹ́rù bọ̀ ń bẹ? Kí ni tiẹ̀? Kí lọ́kọ̀? Sọ mọ̀ pé láàrin ìlú yìí tá a bá ní ká sọ mí ní méjì èmi àti ẹ lásán mọ́ kábíyèsí jù. Lóòótọ́ ni. Nígbà tó rọ̀ àrẹ̀mọ wá rí báyìí bó o lè rò ó ṣe ní báyàn nígbà táwọn olórí ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin tá à ń sin nílùú wa yìí tán torí ọ̀rọ̀ àrẹ̀mọ wọn bá kábíyèsí láàfin kò tí ì ní kókó. Ewu wà ní tiẹ̀ tó ń kàkàrírí rẹ̀ kábíyèsí gangan tọrọ ìkan kọ kàkàrírí gbogbo tí wọ́n kàkàrírí. Lókòsì ọkàn wí báyìí ni wọ́n ní àtòkèrè báyìí ìnà lójú jìjì tí mẹ́kún sùn ká lè mọ àgbẹ̀sẹ̀ dábàá gbé lérí ọ̀rọ̀ yìí ni. Ọ̀dà o àwọn àgbà ní kẹ̀kẹ́ tá a lè ṣe ju wípé àdúrà ni ká máa fi ràn án lọ. Àdúrà ni ká máa fi ràn kábíyèsí lọ́wọ́. Nítorí ó ṣẹlẹ̀ sí àdúrà láfi ràn án lọ. Ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ Elédùà ràn án lọ́wọ́ o. Àṣẹ o. Á kiri má dùn á o. rọ́jù pẹ̀lẹ́ wọ́n máa gbé díẹ̀ dára yá ààrẹ mọ́ lọ́wọ́ ìyá wa nìkan ló tí wọ́n fẹ́ mọ́ gba nǹkan ni. ọ̀rọ̀ ni mi pẹ̀lẹ́ ara òní ni ọ́ ara òní ni ọ́ ìyá rọ́jù rọ́jù pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọ́jù pẹ̀lẹ́ ara òní ni ọ́ ọkùnkùn di wọn dìgbà ọ̀ní sáré pẹ̀lẹ́ yá nídìí èsì ó kòrò èmi náà mọ̀ pòkòrò mo mọ̀ pòkòrò ìyá rọ́jù ọ̀ka rẹ̀ pẹ̀lẹ́. sọmi di àpáta ayérayé fún mi lágbára agbára tó jàgbára lọ. kábíyèsí olúwa mi kábíyèsí bàbá ọ̀rọ̀ tá a ṣe bí yóò bá gbò ewúrẹ́ ló bí o. orí mi ò ní gbà wọdé. lọ́nà wo. ṣé ẹ mọ̀ pé látijọ́ ìlà tí ń bi Ifá léèrè ọ̀rọ̀ tí Ifá ò jẹ́ nǹkan kan Ifá ti sọ̀rọ̀ o. Ifá ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ wá balẹ̀ wáyé kò sí ní màgbàlagbà nú jẹ́ bí Ifá tí wọ́n dá tí ò lójútu. bẹ́ẹ̀ ni ó lé tutù. ó ti lé tutù báyìí. bẹ́ẹ̀ ni. ó ti parí. bàbá Ifá sọ pé àfẹ̀mí rẹ̀ mi ni o. a fi ẹ̀mí ra ẹ̀mí. lé tutù. bẹ́ẹ̀ ni. a mú ẹ̀mí kan a fi ra ẹ̀mí kan. rárá o ẹ̀mí ńlá fi rẹ̀ mí. awo èmi ló ń kọjú sí. ibi òkú sọra rẹ̀ sínú. ẹ̀mí rẹ̀ ni. bẹ́ẹ̀ ni. ebi wọn ní bẹ́ẹ̀ kó máa gun ọmọ àwo lẹ́sẹ̀ ayọ̀ lẹ́sẹ̀ ọ̀gbẹ̀rì ni. ayọ̀ tì lẹ́sẹ̀ ọ̀gbẹ̀rì. ọyọ. èyí tí ìwọ ò mọ̀ ibi tí fàdúrí rẹ̀ kò dé sínú ẹ̀mí ìtọ̀dọ̀ yín gangan. kí tó sẹ́yìn kan nínú ààfin. kì í ṣẹ̀yìn kankan ẹ̀yin fúnra yín gan. ha. bí ọ̀rọ̀ ya sínú o. sẹ́yìn ọ̀dà mi. kábíyèsí wọ́n ṣe ìkejì ọ̀ṣà wọ́n rí o ọ̀rọ̀ tí mo bá yín sọ lọ́jọ́ kìíní àná òun ló ti ń ṣẹlẹ̀ yìí ẹ̀yìn dàgbà tí wọ́n ní kàtàpá àdúrà kó má bàa dé ẹrù àròkèrè ṣáà ti bẹ̀rẹ̀ sí ní ìròkèrè báyìí lórí àìsàn tó wà yìí àbẹ̀ tó ní kí lẹ́yìn
kó má di aṣíwájú tí nǹkan kan bá lọ ṣe ń kọ́ ṣé kò ti ní rí bẹ́ẹ̀ nígbà tó wá dáfá wọ́n ní bó ṣe yẹ ká ṣe rè tá bá wá ṣe bó ṣe ní ká ṣe yẹn tẹ́ ẹ lọ́ra ẹ̀mí ọmọ yín ṣé tí Àrẹ̀mọ bá gorí oyè ṣé kò ní dádé torí èmi ò ti rí ibi téèyàn ń jọba tí ò dádé rí gbogbo ọ̀rọ̀ wọn pátápátá ṣe é kó ti padà jọra wọn báyìí. Olórí. Kábíyèsí. Mo gbọ́n tó wí ó sì yé mi yéké àmọ́ èmi náà ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ti wá fẹ́ máa láàárọ̀ báyìí ọgbọ́n ìṣètò ẹnìkan olórí. Kábíyèsí. Kí ni ìmọ̀ràn tí wọ́n nínú tó lè gbà mí lórí ti ń bẹ́ ńlẹ̀ yìí. Kábíyèsí o kádépẹ́ lórí èmi ò tó gbà yín nímọ̀ràn o ohun tí mo kò lè sọ ni wípé ẹ jẹ́ ká pe pásítọ̀ torí pé ọ̀rọ̀ pásítọ̀ nìkan ló fẹ́ dàbẹ̀ pé ó ṣẹpẹrẹ díẹ̀ táwọn bá sì wàá tún kún fàdúrà sí àwọn tó mọ ojúso àwọn náà ló máa mọ̀nà àti tó ìgbà ní ká pe àwọn káwọn tuntun bọ̀ kún fàdúrà kó wá fún wa ní ìmọ̀ àti òye ìkọ̀tà máa ṣe. Ẹ kú jókòó. Mo kí gbogbo ẹ̀yin tọ́lọ́run mọ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ gbéṣẹ́ Ọlọ́run dání ìbèrè lábàjá sí o inú mi dùn ayọ̀ mi kún pé mo pè yín ojú gbogbo wá sí pẹ̀lẹ́ ṣe rí kìí ṣe pé bóyá ó dàrú mọ́ ń lọ pé bóyá àbí ẹ súnmọ́ Ọlọ́run àbẹ́ ẹ súnmọ́ Ọlọ́run ẹ súnmọ́ Ọlọ́run tààrà mo nígbàgbọ́ pé ọ̀nà kan àbí kejì ẹ̀ ń gbàgbọ́ nǹkan látọ̀dọ̀ Ọlọ́run léè tó túmọ̀ sí pé mo jẹ́rìí yín tán ṣé wá rí ibi tá a bá dé yìí ẹ dákun ẹ̀fìn kankan pọ́n lé mo ní ìdánwò ráńpẹ́ kan tí mo fẹ́ ṣe yìí sì fẹ́ kí ojúṣàjọ wà ń bẹ̀. Kábíyèsí Olúwa kó wà pẹ̀lú yín. Àṣẹ. ṣẹ́rí Yorùbá ní ọba bá lórí ohun gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ síwájú gbogbo ẹ̀sìn pátápátá Ọlọ́run fi sí káwọ́ yìí iṣẹ́ tó bá wù yẹn rán wa pẹ̀lú àtìlẹ́yìn Jésù Kristi àti ẹ̀mí mímọ́ ajẹ́lájẹyè fara Ọlọ́run. Kábíyèsí ẹgbò ẹ̀tọ́ sàkátà pàdà làgbàlagbà síntọ́ gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ sọ fún ayín lẹ́ni á. àbí kábíyèsí ẹ kúkú yànnà náà rẹ̀ kó yé gbogbo wa. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àtìlẹ́yìn mi á ṣe nǹkan kan ẹ lọ ṣe kinní ọ̀hún lẹ́yìn odi ní àbà tí ó jìnnà sọ́dọ̀ wa àbà aláké tẹ́ ẹ bá débẹ̀ ní tá a fẹ́ ṣe lọ́hùn yọ ọmọ yẹn yín jù báyìí lọ àmọ́ ẹ má lọ ní lọ́kàn tó ló lè wà lọ́kàn yín wípé àwọn ìṣẹ̀ṣe ní ẹ̀yin onígbàgbọ́ rè àti mọ̀lẹ́ gbogbo ẹ̀ ń tá a fẹ́ ṣe nǹkan lé lórí òní ṣe pẹ̀lú ẹ̀sìn oníkálukú jù bó ṣe yẹ lọ o gbogbo ẹ̀sìn ló lè ráyè wọbẹ̀. Kábíyèsí o kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ orúkẹrẹ ó dòkè ní o kábíyèsí. ẹ̀yin lọkọ oṣó ẹ̀yin lọkọ àjẹ́ ẹ̀yin ló lórí ìlú gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ pátápátá àwa dúró àti ṣetán láti ṣe àbí ẹnìkan yọ́yọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ti fẹ́ làwa ní ọba yín fẹ́. Kábíyèsí Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àṣẹ. bí ìgbà wo àbí bí àwọn kòwò ní tẹ́ ẹ fẹ́ ká ṣe ilẹ̀ fẹ́ ọyá sí. ẹ jẹ́ àkọ́kọ́ mẹ́ni kó ń bẹ̀ náà ẹ tún mọ̀ làkó bọ́ bá dọ̀tún la ẹjọ́ òdì ṣíṣe. léyìí tó túmọ̀ sí pé n tẹ́ ń gbìyànjú àti pé bí ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ò ní. Inshallah òbí kúndúrà tó láì Ọlọ́run sọ wájú ọjọ́ mẹ́ta ìrìn Jésù. ẹ wá gbọ́ èsì tá a bá ń bọ̀ láti ibi ìdánwò tá a fẹ́ lọ sí ó ní í ṣe pẹ̀lú ìlú tá a jókòó sí o bẹ́ẹ̀ ni ó sì ní í ṣe pẹ̀lú yàrá ẹnì kọ̀ọ̀kan ojúlé ẹnì kọ̀ọ̀kan ẹni tí ó bá mọ̀ bẹ̀ kó béèrè wọn ò lè júwe fún abà aláké láti ṣèdánwò ọ̀hún o
so yóò di ṣíṣe. inshallah èmi máa tẹ wá sọ́nà. inshallah. ẹ jọ ẹ jẹ́ ká gbà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa la ta'khudhuhu ẹ̀yin ìyá mi òṣòro gbà àgbàdì máa gbó lókìkí òun ọ̀ṣàlẹ̀ ìṣòro òṣèlú kọlá ọgbọ́n ẹ̀yin àgbààgbà múlẹ̀ ẹ rí i pé kábíyèsí fẹ́ dá wàhálà lẹ̀ pẹ̀lú ìdánwò tó lóun fẹ́ ṣe pẹ̀lú wa. irọ́ o kábíyèsí ọmọgbé lójú àgàn àbí ìtàn bí ìnùbí lọ́mọ fi sọ. ẹ̀dùn ọ̀nà irú ìdánwò wo gan-an ni kábíyèsí fẹ́ ṣe fún àná. gbogbo tí ìbá tiẹ̀ wá jẹ́ lọ́jọ́ náà ìtẹ́mi sámọ̀ ni pé àwa ilé Elédùmarè kò lé ayé lé lọ́wọ́. bẹ́ẹ̀ ni a sì ti ṣe tán àti gbé kalẹ̀. àti ẹ lè gbé kalẹ̀ láéláé. mi ò mọ̀ àmọ́ ìgbà kan náà àkókò kan náà ni kábíyèsí bí ìlọ gbogbo wa. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ìsà ṣé ìgbà kan náà dẹ̀ ni gbogbo yín kúrò láàfin. bẹ́ẹ̀ni ìgbà kan náà ni gbogbo wa kúrò mi ò wá lè sọ ọ̀tẹ́nikẹ́ni bá padà lọ nínú wa àmọ́ nǹkan tó dá mi lójú ni wípé kò ṣeé ṣe kí kábíyèsí sọ àṣírí ìfẹ́ nìkankan wa ìyẹn dá mi lójú. That's correct sir. ẹ má bínú sá gẹ́gẹ́ bí àgbà ẹ̀mí tí ẹ dẹ̀ tún jẹ́ ọ̀gá fúnro wa ẹ̀ nínú iṣẹ́ olúwa kí ni ẹ rò pé ìdánwò yẹn lè jẹ́ sá. àwẹ̀ funfun ni màá fi ṣèwádìí ẹ̀ máa fi ra mi sáwẹ̀ funfun ọjọ́ méje ni ó dẹ̀ dá mi lójú wípé ẹ̀mí ọlọ́run alàyà tàn mọ́lẹ̀ sí di ọ̀rọ̀ náà. bẹ́ẹ̀ni orí lókun ni wọ́n ń pa lábẹ́ odò lókun ni wọ́n ń pòǹtùkọ̀ òtùkọ̀ bó lè tù mí wọ́n tura mi ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ràwọ̀ sán ni o ó tún táwọn àgbàlagbà dífá sí àbí n tó mú ọba aláyé ọba láti fọba jẹ tó fi pe gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn ó gbúdọ̀ jẹ́ pé ẹ̀sìn tí ń sọ ọmọ kábíyèsí yìí òní dà wọ́n lọ́kàn rú ẹ̀pà àgbò wa ni ọ̀rọ̀ bí ó ṣe ní í já lọ́jẹ́ tí ó jẹ́ payà fún kábíyèsí. ọ̀rọ̀ ti fìdí sọlẹ̀ ìgbó wa ni ò ní í já gbogbo ohun tí ń ṣe wọn bá mẹ́mu ni ọgbọ́n nígbà ọ̀rọ̀ ti di fẹ̀mírẹ̀mí lọ́ba ti ń wò pé kí ó yẹ kó wọn ṣe kò sì sátúbọ̀ntán kankan lẹ́yìn ẹ̀. fẹ̀mírẹ̀mí. bẹ́ẹ̀ni. irú ènìyàn oríṣiríṣi ló ń bẹ láyé ṣùgbọ́n ń bá kan ṣoṣo ló ń bẹ ọba tó jọba lọ òun ló ń fúnni lágbára ó fún àwọn ọmọ ènìyàn lágbára kò sóhun tó ṣẹlẹ̀ tí kò mọ̀ sí ṣùgbọ́n òye ló sọnù lọ́wọ́ wa tàbí ń bára wa jiyàn tí ó sí. má sọ bẹ́ẹ̀ mọ́ agbára kò sí o má sọ bẹ́ẹ̀ mọ́. irú agbára tọ́lọ́run fún ẹ yàtọ̀ sí tèmi irú agbára tọ́lọ́run fún mi yàtọ̀ sí tiẹ̀ ohun tí wọ́n lè ṣe ń kò lè ṣe ohun tèmi lè ṣe ìwọ kò lè ṣe òye ni ká béèrè lọ́wọ́ Ọlọ́run táwọn máa fi mọ̀ wípé ilé ayé yìí yàtọ̀ sí mi hà kò sóhun kóhun tí kò yẹ lẹ́dùnmáre. ẹ̀yin wòlíì mi àlàáfíà fẹ́yìn náà mo kí yín ẹ̀yin olóyè wọn ní tá a bá ti dájọ́ ọjọ́ apé bàbá dẹ́gbà ìgbàsíkò ẹ̀rí lẹ́kùn mẹ́ta tó wà ẹ̀ nǹkan bẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta ló wà ńbẹ̀ eléyìí ọ̀tọ̀ ni eléyìí ọ̀tọ̀ ni eléyìí ọ̀tọ̀ ni mo wá fẹ́ kí ẹ bá mi bí Olódùà ẹ fi ẹ̀mí yín ẹ fi darí wa kẹ bá mi sọ nǹkan tó wà nù lẹ̀kùn kọ̀ọ̀kan. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀
ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ó fìdí rẹ̀ kalẹ̀ lórí òkun. Ó sì gbé kalẹ̀ lórí àwọn ṣọ́. Ta ni ó gorí òkè Olúwa lọ? Ẹ̀bẹ̀ tó bá ní ọwọ́ mímọ́. Ó yá gbé orí yín sí òkè. Ẹ̀yin ẹnu ọ̀nà. Àní ká gbé yín sókè. Ẹ̀yin lẹ̀kọ́ ayérayé. Kí ọba ògo kó wọnú lé wa. Àti ìkọ́ṣe lọ́rọ̀ ti wà. Ọ̀rọ̀ ti wà pẹ̀lú Ọlọ́run ní ọ̀rọ̀ náà. Ọlọ́run ìpè àti májẹ̀mú. Ọba tí ò gbá ní tì. Ọlọ́run tí ò wo ní tì. Ọlọ́run tí ò mọ́ ní tì. Ọlọ́run tí ò pa ní tì. Ọlọ́run tí ò jí ní tì. Ayérayé ìjìnlẹ̀ fẹ́. Pásítọ̀ ẹ gbé òun sókè. Máa ránda líba sẹ́tẹ̀ ní kàbáyà. Bẹ́ẹ̀ni. 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 Tó sáré. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìwọ ilẹ̀ bẹ́ẹ̀ni. Iwájú Olúwa. Bẹ́ẹ̀ni. Iwájú Ọlọ́run Jákọ́bù. Bẹ́ẹ̀ni. Ẹni tí ó sọ àpáta di adágún omi. Bẹ́ẹ̀ni. Àti òkúta ìbọdí orí. Ògo ni fún Ọlọ́run. Hallelujah. Ògo ni fún Ọlọ́run. Thank you, Jesus. Ẹ wo mi. Adìyẹ ló wà níbí. Yèké tanda yaboso tonda yemahi. Ewúrẹ́ ló wà níbí. Likiraboso tatanda ye leke tenda yamaha. Pẹ́pẹ́yẹ ló wà níbí. Leposo tanda ye lekenda ye basikata. Ẹ má jọ yà yín lẹ́nu. Ẹ jẹ́ kájọ wò kájọ fojú rí. Ẹ wo ẹ̀mí ni Ọlọ́run. Àmì lòun àwa là ń mì. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ rẹ̀ jáde ó sì mọ́ ọ lára ká. Àti Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀ ní pẹpẹ. Ètò ìdáyàbọ̀sọ̀ tó wọ̀ máa lè. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo náà mọ́ wọn ojú kò sì tì wọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin olóyè. Bẹ́ẹ̀ni. Òun rèé o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ gba gbogbo ògo. Ẹ gba gbogbo èyí. Ẹ gba gbogbo ọlá. Ògo ni forúkọ yín. Ògo ni forúkọ yín. Ọlọ́run. Ewúrẹ́ ni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí ló mú wa rí. Bẹ́ẹ̀ni. Hallelujah. Ẹ̀yin olóyè. Ewúrẹ́ ni. Kò ságbára tó dàbí sí lọ́la. Kò ságbára tó dàbí sí lọ́la. Agbára tó jàgbára lọ. Agbára fẹ́ nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀yin olóyè. Nínú ẹ̀jẹ̀. Hallelujah. Hallelujah. Olúwa ọjọ́ ọlọ́jọ́ ìdójú bẹ̀rẹ̀. Ọba dá ọ̀sẹ̀ náà jò ló dá nílé bẹ́ẹ̀. Olúwa adá gbogbo òkú àti ọlọ́padà sọ́dọ̀ rẹ̀ kàtàdà yé. Olúwa wọ́n ló ní ògo. Ògo fọ́rùmọ rẹ̀. Ògo fọ́rùmọ rẹ̀. Ògo fọ́rùmọ rẹ̀. Tó bá ní tẹ́lẹ̀ kẹ́mi fi hàn wá jẹ́jẹ́ ká mọ̀. Ọlọ́run wà láàrin wa. Máa kàyé tajà. Bàbá ń ṣe gẹ́gẹ́ bí ìtàkìjọ́. Àwa láàṣẹ ní ìtàkìjọ́. Ọlọ́run ò ní pààyàn lásìkò ìta àwọn ọmọ. Ẹ sọ ìdá. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́, agbára kò sí o. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́, agbára kò sí o. Ọba o, ọba. Ọba o, ọba. Ọba kan ṣoṣo ló wà. Ọba kan ṣoṣo ló wà. Ṣùgbọ́n èèyàn igba ló bẹ. Mo lóríṣiríṣi èèyàn ló bẹ lábẹ́ olú. Ó fi lè ràn lọ́wọ́ kí wọ́n má bàa ṣe. Ó fi lè ràn lọ́wọ́ kí wọ́n má ṣe. La ilaha illallah hasibuna Allah. La ilaha illallah sirallah. La ilaha illallah ya Olúwa. La ilaha illallah rabbuna.
ala la ilaha illallah hasibuna Allah ala la ilaha illallah rabbuna ala la ilaha illallah hasibuna Allah ala la ilaha illallah sabaka ala la ilaha illallah ya Olúwa Ọlọ́run Ọlọ́run. Naam. Wa alaikum salam. wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run kì í. bá a bá dágbà ìgbà kò ẹ wo lẹ̀kùn mẹ́ta tẹ̀ ń wò yìí nǹkan bẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà mẹ́ta òun ló wà mẹ́. wọ́n fẹ́ kẹ́ ẹ bá mi bọ́lọ̀ ń sọ̀rọ̀ kẹ́ ẹ bá mi ṣe sí ara yìí n tó bá wà nù lẹ̀kùn ẹyọ kọ̀ọ̀kan mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa. ọ̀dà bàbá ṣé òjò báwọn náà lọ Ọlọ́run ó jẹ́wọ́ ara rẹ̀ bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé Ọlọ́run ó jẹ́wọ́ ara rẹ̀ bá. Ọlọ́run halimuni gaibi wọ́n ṣahada. ìwọ lọ́ba tó mọ̀ ọmọ kankan. bẹ́ẹ̀ ni bàbá mi. Ọlọ́run lọ́ba tó mọ̀ ọmọ gbangba. Akbar. àwọn ò mọ̀ kankan. Ọlọ́run gangan fúnra lára òun lọ́ba arínúwòde bó ṣe rí nù. ìdí náà ti rántí ni mustakim. Akbar. láti mọ̀nà lọ́lọ́run. Ọlọ́run tó wá fi wá mọ̀nà kò ní ìṣìwá lọ́nà láíláí. Àmín. ọlá jẹ́bẹ̀ ìwé bẹ̀. Àmín. ọlá nǹkan kẹsì. Àmín. ọlá ńlá ọlá. wàlá quwwata illa billahi al-aliyyil azim. ilẹ̀kùn àkọ́kọ́ yìí ilẹ̀kùn àkọ́kọ́ yìí sẹ́ adìẹ lọ́wọ́ àmẹ́. Allahu Akbar. Allahu Akbar. ẹ wá rí ilẹ̀kùn ẹ̀kejì yìí ewúrẹ́ ní bẹ́ẹ̀ mẹ́fà ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. ẹ yóò ń bọ́ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ wá rí ilẹ̀kùn ẹ̀kẹta pẹ́pẹ́yẹ ní bẹ́ẹ̀ pẹ́pẹ́yẹ ní bẹ́ẹ̀ Ọlọ́run adójú àdúrà tìní adójú àdúrà tìní gbogbo aná lájọ fojú rí. adójú àdúrà tìní adójú àdúrà tìní adójú àdúrà tìní ọlọ́. adìẹ náà lọ́wọ́ à ń bẹ̀ o. Allahu Akbar. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Lágbára oríṣiríṣi ló ń bẹ. Irú ènìyàn oríṣiríṣi ló ń bẹ láyé ṣùgbọ́n ń bá kan ṣoṣo ló ń bẹ. Ọba tó jọba lọ òun ló ń fúnni lágbára. Ó fáwọn ọmọ ìlú. èyí ọlọ́wọ́ àmì ọ̀. Allahu Akbar. Kò sóhun tó ṣẹlẹ̀ tí kò mọ̀ sí. Ṣùgbọ́n òye ló sọnù lọ́wọ́ wa. Tàbí ń bára wa jiyàn tí ó sí. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́. Agbára kò sí o. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́. pẹ́pẹ́yẹ lọ́wọ́ à ń bẹ̀ o. Irú agbára tọ́lọ́run fún ẹ yàtọ̀ sí tèmi. Irú agbára tọ́lọ́run fún mi yàtọ̀ sí tìyẹ. Ohun tí wọ́n lè ṣe n kò lè ṣe. Ohun tèmi lè ṣe ìwọ kò lè ṣe. Òye ni ká béèrè lọ́wọ́ Ọlọ́run tá ó máa fi mọ̀ wípé ilé ayé yìí àdìtú ni à. Kò sóhun kóhun tí kò yé l'Èdùmàrè. Ẹni páyé ò sí, ó ti kú wọn ò tí ì sí ni. Má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀, pàápàá kò sí. Má sọ bẹ́ẹ̀ mọ́, wọ́n ta ní adó èrìmì ló tù fẹ̀ ọmọ ẹni rẹ ọmọ ẹni rẹ ọmọ sàkà bí àbọ̀n ọmọ ìkànnà ọwọ́ ọ̀jẹ̀kùn ọ̀rá níbi abẹ́rí ṣe ara agbó ẹ̀wì ara òkìtì ẹ̀fọ̀n ifá ní òyìnbó yá tàǹbàtà ìrìnbírí wọ́n ní gbà yọ ọwọ́ mi ọ̀tún ojú ẹ̀rẹ́ mi lẹ́sẹ̀ mi wẹ́rẹ́ wọ́n ní gbà yọ ọ̀nà poropọ̀n gbá ọ̀nà ọ̀sọ̀nà owó lẹ́pẹ́ ìwọ̀sùn ọ̀bá lọ. mo kẹ́yìn láwo àbọ̀rọ̀ àbọ̀yẹ̀ ó gbà tọ́ ẹ káàbọ̀ ẹ rí lẹ́kùn mẹ́ta tẹ̀ ń wò yìí
nǹkan abẹ̀mí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹyọ kọ̀ọ̀kan ló wà nù rẹ̀. Wọ́n fẹ́ kẹ́ ẹ bá mi bífá, mo fẹ́ kẹ́ ẹ bá mi bẹ́lẹ́ sí ọyán sọ̀rọ̀ ní tó bá wà níbẹ̀ kẹ́ ẹ sọ fún wa. Ilẹ̀ Ifá ọgbọ́ olókun àkókò olókun òòṣà tó mọ̀gbẹ̀rọ àtúrọ̀ ẹni tí ò sún ẹ̀ṣẹ̀ ìbàrẹ̀ àwọn òfin ti ka Ifá àdá láti làkíyọ̀ Ifá ní kásákìtì kọ́gbá Ifá fún kòkó ń sáwó lọ sóde ìyẹ̀lẹ̀ kòkó ń dé ara òde ìyẹ̀lẹ̀ ọ̀mìnlọ̀ bàbá ní yẹlẹ̀ yìí wò. Ẹdìyẹ ní dọ́là. Ẹdìyẹ ní dọ́là. Ọ̀mìnlọ̀ gbọ́ olùkọ́ àsọ̀rọ̀ dayọ̀ ogun tí wọ́n fi ẹ̀sìn iṣẹ́ tí wọn ò ríṣẹ́ àtẹ̀tẹ̀ fọkọ̀jà tí wọn ò rí jà kílẹ̀ tó fi túmọ̀ wọn ìrù ọ̀kẹ̀rẹ̀ nílẹ̀ tó fi túmọ̀ wọn Ọ̀mìnlà ire. Èkó tẹ̀tẹ̀ tó gbóhùn tọ́tọ́ tí bá fún ewúrẹ́ yóò fi fépè bọ́ bí wọ́n bá bojú ẹ̀ yóò fèpè félépè. Ewúrẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni Ọ̀mìnlà olùkọ́ àsọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ó àwòfin ti kàró ọ̀gángan alálákè sọ ire. Pẹ́pẹ́ ya bìdì rẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Pẹ́pẹ́ yẹ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Kò burú. Ifá ìparọ́ pẹ̀lẹ́ ṣèké ohun ẹlẹ́sìn ọyẹ́ bá rí ní bàbá òun. Ẹ̀jẹ̀ náà ló wà ń bẹ̀ o. Múso. Ìlú àtọ́ Ifá o. Ifá o ṣeun o. Ẹlẹ́sìn ọyẹ́ òjò pẹ̀lú ọ̀run. Ewúrẹ́ náà ni o. Àdáṣe ń fipá, àpọ̀ṣẹ́ ń tọ̀rún mílà. Tí fọ̀ bá ṣe lójú awọ ẹ̀rù ní gbọ̀gbẹ̀rì. Ó ti kú wọn ò ti sin. Òye ní kẹ́kọ̀ọ́ bèrè fún o. Ìrírí máa ń bẹ láyé o. Pẹ́pẹ́ yẹ ló wà ń bẹ̀ o. Ó ń bẹ láyé o. Ìbá ṣe lónìí o. Ọ̀bàrà bógbè tí fàṣẹ. Ifá ọ̀ṣẹ́ o ẹlẹ́sìn ní àdó ènìyàn ló tún fẹ́ ẹ kú àpèrè o ẹ kú àpèrè o. Bani nọ́njó lórí òun ẹgbẹ́ ńlọrọ̀ ebèrú ẹ̀ wá. Lórí bí ìdí pàtàkì kan ò sí obìnrin ìjẹ́kúmọ́lú iṣẹ́ ìdédé iṣẹ́ bí ìdí pàtàkì kan ò sí o. Àgbà òní tán lórílẹ̀ yóò. Àgbà òní tán lórílẹ̀ yóò. Bí bàbá kan bá rè bí àgbà bàbá kan á kú. Ẹ má gbàgbára ò sí agbára ń bẹ Èdùà ló fi fún gbogbo wọn. Bẹ́ẹ̀rí mọ́ lẹ́mọ̀ mọ́. Bẹ́ẹ̀rí mọ́ lẹ́mọ̀ mọ́. Ajẹ́wé látọ̀rí jẹ lónìí o. Fòdò. Àti gbéyè jẹ. Fòdò. Mo kẹ́yìn àgbààgbà ẹ̀yin ọ̀pá kí ọ̀làkẹ́ ẹ̀yin àrúgba aṣọ mọ́ balẹ̀. Káre. Òfúnni lẹ́dí ẹ̀sìn kò jíjẹ ojúlówó ẹni. Bẹ́ẹ̀ni àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rí lẹ́kùn mẹ́ta tẹ̀ ń wò yìí. Nǹkan abẹ́ mẹ́yọ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nù rẹ̀. Mo wá fẹ́ kẹ́ bá mi fòye yín àtìmọ̀tẹ́lẹ́dùn àjogún fún yín kẹ́ bá mi fi sọ tó wà nù ẹ̀. Sọ́tán. Bẹ́ẹ̀. À ń bọ̀ ẹja pé bíríkótó ẹja pé bíríkótó.
èrò lọ́bẹ̀ ẹgbẹ́. ṣé báwa lè lẹ́dùnmarè gbélé ayé lọ́wọ́. Bẹ́ẹ̀ni. ìjà fàjùlọ àwọn kádàlú pàìdà fún ọ̀dà àbáwọn bọ́ba wa rí bẹ́ẹ̀ kí ibi tí adìẹ wà kí pẹ́pẹ́yẹ ó padà bẹ́ẹ̀ ibi tí pẹ́pẹ́yẹ wà kó padà síbi tí ewúrẹ́ wà kí ewúrẹ́ wà ń bẹ̀. A ti dé. nínú yàrá yìí pẹ́pẹ́yẹ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Yàrá kejì adìẹ wà bẹ́ẹ̀. Ṣé wá rí yàrá ẹlẹ́ẹ̀kẹta ewúrẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. Padà kò burú gbogbo àná lájọ fojú rí. Hallelujah! Alhamdulillah. Ọlọ́wọ́! Ìbàdàn yé o, ẹlẹ́dùn. Pápá ọlọ́mọ wà mẹ́. Ìgbà bàbá wà lè. Ojúra wọn lọ, ojúra wọn lọ. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́, agbára kò sí o. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́, agbára kò sí o. Ọba o, ọba. Ọba o, ọba. Ọba kan ṣoṣo. Àtúgbà. Ọba kan ṣoṣo. Ajúra wa lọ ti jàkadì kan. Ṣùgbọ́n èèyàn ìgbà ló ń bẹ. Mo lóríṣiríṣi èèyàn ló ń bẹ lábẹ́ ọdún. Ó fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n má pàṣẹ. Ó fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n má ṣẹ́gun. Ó fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n má ṣẹ́gun. Ẹ kò lẹ́mí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ló kọjá bí wọ́n yẹn. Ilé ìmú wa tó lè rí dúró. Oríṣiríṣi ló ń bẹ. Irú ènìyàn oríṣiríṣi ló ń bẹ láyé ṣùgbọ́n ọba kan ṣoṣo ló ń bẹ. Ọba tó jọba lọ òun ló ń fúnni lágbára. Ó fún àwọn ọmọ ènìyàn lágbára. Kò sóhun tó ṣẹlẹ̀ tí kò mọ̀ sí. Ṣùgbọ́n òye ló sọnù lọ́wọ́ wa. Ta fi ń bára wa jiyàn ohun tí ó ṣí. Má sọ bẹ́ẹ̀ mọ́, má sọ bẹ́ẹ̀ mọ́, agbára kò sí o. Ẹ sà, ẹ jẹ́ ká gba àdúrà. Ẹ jẹ́ ká gba àdúrà. Ọlọ́run tí ó ṣe òtì. Ọlọ́run àwọn òkè gbani. Eléyìí yà mí lẹ́nu. Kábíyèsí, àwa ni ìbejì àìtú. Àríyè lórúkọ mi, àrílà lórúkọ ìkejì mi. Ìdí tí wọ́n fi ń pè wá ní ìbejì àìtú ni pé kò sí ẹ̀dá Ọlọ́run kan tí a fún láyè láti tú wa ká, yálà obìnrin ni o àbí ọkùnrin. Ìdí nìyẹn tí a ṣe tí mọ ọkùnrin, a dẹ̀ lè mọ ọkùnrin láéláé torí à ní àǹfààní àti ní ọkọ kí àwa fúnra wa má bàa ba ìrìn àjò wa jẹ́. Láìsí àríyè, àríyè ò lè dówó mu, bẹ́ẹ̀ náà dẹ̀ ni láìsí àrílà, àríyè ò lè dá nǹkan kan ṣe. Ẹ ṣeun ẹ̀yin ìbejì, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín, wọ́n mọ lóore yìí. Ẹ dákun, ṣé wọ́n ti sọ tí ń bá mi fẹ́ra fún yín? Bẹ́ẹ̀ ni, olóyè ti ṣàlàyé fún wa, látìgbà náà làwọn náà dẹ̀ ti ń bá Olódùmarè sọ̀rọ̀ kó fi hàn wá ohun tó ń ṣẹlẹ̀, àmọ́ bàbá púpọ̀ ní ọ̀rọ̀ yìí ọwọ́ yín ló ti wá o. Kábíyèsí, lóòótọ́ lọ́wọ́ yín mọ́ o, ẹ mú kan mọ́kan, bó ṣe tó àti bó ṣe yẹ lẹ ṣe ń darí ìlú. Ní èyí tí inú Elédùmarè dùn sí gidigidi, àmọ́ ẹ súnmọ́ Elédùmarè bó ti wù tó pé kẹ́ ẹ súnmọ́ òun. Àìsúnmọ́ Elédùmarè ló fa àìsàn àrẹ̀mọ. Kẹ́sì máa wo kábíyèsí, Olódùmarè ní òun fi àwọn òjíṣẹ́ òun tó yín ká fi pè ní sí àkíyèsí. Àìsàn àrẹ̀mọ kó tó di kó ṣẹlẹ̀, ẹ ò kọ bí ara sí, ẹ ò kà á kún. Ìdí nìyẹn tí àrẹ̀mọ fi wà lórí
akété àìsàn di wákàtí yìí bóyá ká ní ìgbà yẹn ti tó Elédùmarè lọ ni àìsàn yìí ò bá ti rẹ̀ dànù Olódùmarè á ti jẹ́ kẹ́ mọ nǹkan tóun fẹ́ láti ọwọ́ yín. nínú bíbélì nínú ìwé àwọn ọba orí 20 láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 6 ìtàn Ezekiah ló wà níbẹ̀. Olódùmarè rán wòlíì Àìsáyà sí pé kó pa ilẹ̀ rẹ̀ mọ́ pé ó máa kú ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni Ezekiah kọjú sí ògiri ó sun ẹkún kíkorò ó sì fi bá Olódùmarè sọ̀rọ̀ ó bẹ Olódùmarè ó gbàdúrà wòlíì Àìsáyà ò tí kúrò láàfin tó Olódùmarè fi rán padà pé kó lọ sọ fún Ezekiah pé kó má sunkún mọ́ pé òun ti gbọ́ ìró ẹkún rẹ̀ àti àdúrà ẹ̀ pàápàá ọmọ Olódùmarè á fi ọdún 15 kún ọjọ́ orí rẹ̀. bẹ́ẹ̀ náà ni ìtàn ànábì Yunus nínú Sural Al-Anbiya 21 tí Elédùmarè rán níṣẹ́ ó sì kùnà sí àṣẹ Olódùmarè ó gbìyànjú àti sá àmọ́ ẹja gbé mì nínú ikùn ẹja yìí ló wà tó ti ń ké pe Olódùmarè ó ní láìlá ìlà ta ṣùgbọ́nà ká nínàkùn tù minaza zalimi eléyìí tó túmọ̀ sí kò sí ọlọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run ògo ni fún Ọlọ́run nítorí tí ó ṣe Olódùmarè sì foríjì ànábì Yunus sì ké pe Olódùmarè sì dá ẹ̀mí rẹ̀ sí. kábíyèsí àwa kì í ṣe mùsùlùmí o a kì í ṣe kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni a kì í ṣe babaláwo àbí oníṣègùn aríran ni wá a dẹ̀ nígbàgbọ́ nínú ẹlẹ́dàá ọ̀run ohun ayé eléyìí tí àwọn ẹlẹ́sìn tá ti dárúkọ yìí ń sìn. kábíyèsí a ò sọ wípé ọ̀nà báyìí ni kẹ́ ẹ gbà pé Elédùmarè o ọ̀nà tó bá ti wù yín tó bá ti rọ̀ yín lọ́rùn òun ni kẹ́ ẹ tọ̀ láti wọ ojú Olódùmarè á dẹ̀ jẹ́ yín èyí tó ṣe pàtàkì ni pé kẹ́ ẹ súnmọ́. ọ̀rọ̀ ìṣẹ́gun agbára. èmi ni mo súnmọ́ Olódùmarè jù. bẹ́ẹ̀ ni kábíyèsí inú ìgbìyànjú yìí ni ìwòsàn àrẹ̀mọ wà. wọ́n sì ní kì í ṣe pé bóyá ọ̀nà kan pàtó ni kí n gbà bẹ́ẹ̀ lọ́hùn kí n ṣàdájú kọ́ kí n mọ̀ bẹ́ẹ̀ àbí. sọmídìí àpáta ayérayé fún mi lágbára fún mi lágbára fún mi lágbára. ǹlẹ́ ọba ẹ ò bínú ẹ ò rí àti là rẹ láyé ọwọ́ rẹ ló wà o pé òjíṣẹ́ Ọlọ́run kan àbí aríran wọ́n wá rí ìran sí ìyàn pé yóò dọ́lọ́là láyé kò pé kó dọ́lọ́là o yóò ṣiṣẹ́ ni yóò gbàdúrà bí ò bá gbàdúrà dáadáa gbogbo ìrántí rí òun ládòfo ni ó padà já sí torí pé aládùúà lọ̀gá ríran ọ̀dà fún àpẹẹrẹ ìtàn tí mo sọ fún ọ̀hún àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ríran ọ̀hún ṣèràn èké ni wọ́n rí. rárá o gbogbo tí wọ́n rí ni ló jẹ́ pé látọ̀dọ̀ Olódùmarè ni ọ̀kárí rí dájúdájú. ọ̀kárí Olódùmarè ló fi ràn hàn wọ́n o. bẹ́ẹ̀ni. àwọn obìnrin sì dé pẹ̀lú àlùpàídà gẹ́gẹ́ bí wọ́n ti máa ṣe látẹ̀yìnwá tẹ́lẹ̀ torí pé àlùpàídà àkọ́kọ́ obìnrin ni o. Ọlọ́run ló fi ràn hàn àwọn òjíṣẹ́ rẹ̀ o tí wọ́n ríran. Ọlọ́run náà ló sì tún fún àwọn obìnrin lágbára tí wọ́n fi ṣàlùpàídà. ìwọ ní kó má sùn tẹ́tẹ́rẹ́. ẹni ọ̀rọ̀ bá kàn ní kó má sùn tẹ́tẹ́rẹ́ kó gbàdúrà kó lè bọ́nú ogun ayé. mo dúpẹ́ o bàbá èsì mo dúpẹ́ o àgbà ò ní tán lórílẹ̀ o èsì mo dúpẹ́ o ìtàn tí ẹ sọ fún mi ó fẹ́ jọ bíi pé èmi lọ̀rọ̀ náà bá wí. ọ̀kàrẹ́ mọ́dé yọ̀ọ̀dà fún ọ tẹ̀lé mi o inú mi mọ̀ dùn o ńlá káyè bíi tiẹ̀ ni mo mọ̀ fẹ́ bá sọ̀rọ̀ ó tẹ̀lé mi dáadáa sórí gbogbo ohun tí pé ìran tí mò ń rí fúnra mi ohun tí wọ́n rí sí mi ohun tí mò ń gbọ́ lásán ni àfi kẹ́ni tí wọ́n ríran sí kó gbàdúrà ebi ìwé mímọ́ tó gbé lọ́wọ́ ó ṣàlàyé fún ọ pé kó o máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀ ìwà sí ọ tó jókòó tẹ̀tẹ̀rẹ̀ lọ́ọ́ gbàdúrà aládùúà lọ̀gá ríran àṣírí ogun ayé rẹ lọ́gbọ́n àti ríran sí ọ pé ọ là láyé ìwọ náà sì ti fojú ara rẹ rí o ti là lálà kò pé síbẹ̀ ń wo kò pé o dọlọ́lá o ọ gbàdúrà
kò kún bẹ́ẹ̀ kí n gbàdúrà. àdúrà lóògùn ayé là fi ṣẹ́gun gbogbo. àdúrà lóògùn ayé la fi ṣẹ́gun gbogbo. lọ. mo dúpẹ́ o. bàbá tí kábíyèsí tí ara ọmọ rẹ̀ ò wá yá táwọn ìbejì àìtú wá dá sí nǹkan. ìbejì àìtú. bẹ́ẹ̀ni. àdìtú náà nílé ayé àdìtú láyé kábíyèsí ni kọ́ lọ́ọ́ múra sọ́rọ̀ ara rẹ̀ bí ọba gbàdúrà ojú kan tí ó wà nù bí omi adágún àmọ́ bọ́ba ti gbàdúrà ogun ọ̀sẹ̀ àlàáfíà ó sì tó lé wọn kìí ṣe dandan bọ́ba dá ọwọ́ rẹ̀ ló wà bọ́ba kù díẹ̀ káàtó ọwọ́ rẹ̀ ló wà. mo dúpẹ́ o bàbá mo máa lórí o àgbà ni ó dalẹ̀ o ẹ pè fún wa. n tí ń jẹ láyé ẹ ti fi lé lọ́wọ́ lónìí ọ ti wá yé mi báyìí ẹ jẹ́ ń pọ̀ kéèrè kí n lọ rajà. ọba kó o tó wá lọ ó rí àwọn àgbà ní àtẹ́lẹwọ́ ẹni ní ìtàn ní jẹ ọ̀kẹ́rẹ́ sì fi gbàálẹ̀ ó sì ń fọwọ́ gun ọ̀pẹ wọ́n ní èyí àti rí ó nígbà lè já àmọ́ ọwọ́ òun ò lè já ó ń fetí bá mi lọ. bàbá mo wà pẹ̀lú yín báyìí. ọrọ̀ ìṣẹ́gun òun agbára àmọ́ ọ̀kan ló mú o sórí bàbá ti wá mú ọ̀kan gẹrẹrẹ làgbẹ̀ wọ́ tọkọ ẹ̀ lẹ́yìn gẹrẹrẹ àwọn yòókù ọmọ wa wọ́ tọ kan lẹ́yìn. ọrọ̀ ìṣẹ́gun agbára. ọ̀tán ọba kọ̀ wá tó lọ orí àwa fẹ́ ríra ẹni kì í ṣe ibi tó ń bá mi yìí nìkan ló ti lè bá mi o èmi ni wọ́n ń pè ní gbélé gbégbẹ́ gbéjù gbégbàgede ó rí àgbàlá ńlá kan ń bẹ lẹ́yìn ilé tó ń wò ilé lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ni ibi tí mo wà gangan ni gbogbo èèyàn kan lọ́mọ o tí mo wà lọ. mo dúpẹ́ o. mo fẹ́ràn rẹ pọ̀. bàbá mo wà dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ agbára kò sí o má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ agbára kò sí o ọba o ọba ọba o ọba ọba kan ṣoṣo ló wà ọba kan ṣoṣo ló wà ṣùgbọ́n èèyàn igba ló ń bẹ mo lóríṣiríṣi èèyàn ló ń bẹ lábẹ́ ọ̀run wọn ó fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n má pàṣẹ ó fi lé wọn lọ́wọ́ pé kí wọ́n má ṣẹ́gun ó fi lé wọn lọ́wọ́ kí wọ́n má jagun wo agbára oríṣiríṣi ló ń bẹ agbára oríṣiríṣi ló ń bẹ irú ènìyàn oríṣiríṣi ló ń bẹ láyé ṣùgbọ́n ọba kan ṣoṣo ló ń bẹ ọba tó jọba lọ òun ló ń fúnni lágbára ó fún àwọn ọmọ ènìyàn lágbára kò sóhun tó ṣẹlẹ̀ tí kò mọ̀ sí ṣùgbọ́n òye ló sọnù lọ́wọ́ wa tàbí ń bára wa jiyàn ohun tí ó sí. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ agbára kò sí o má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. irú agbára tọ́lọ́run fún ẹ yàtọ̀ sí tèmi irú agbára tọ́lọ́run fún mi yàtọ̀ sí tiẹ̀ ohun tí wọ́n lè ṣe n kò lè ṣe ohun tèmi lè ṣe ìwọ kò lè ṣe òye ni ká béèrè lọ́wọ́ Ọlọ́run tá ó máa fi mọ̀ wípé ilé ayé yìí àdìtú ni
kò sóhun kóhun tí kò yé l'Èdùmàrè. Ẹni páyé ò sí ó ti kú wọn ò tí ì sí ni. Má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀.